Iléyá, Iléyá o, ọmọ Oduduwa. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Oduduwa. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Oduduwa. Iléyá. Ṣé ẹ rí ojú ti là láti máa fi orúkọ Jésù kan bóbò èèyàn sìn? Àwọn tó bá gọ̀ nìkan náà lè máa forúkọ Jésù bóbò, torí àwọn tó gbé Jésù wá fún wa tó bá jẹ́ pé wọ́n gbà pé Jésù nìkan ṣoṣo, kò yẹ kán wá ọ̀nà míì, kò yẹ kán wá ọ̀nà míì. That is why tí mo fi sọ pé I give comment to Baba Akintoye and next ìyá onítìrí, gbogbo wa la mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́, but comment ẹ̀rọ tẹ́ sọ kò dáa rárá. Mo sọ́ọ̀rì gan o, kò dáa. Ipe kìíní kan búra, tí ẹ bá ní ẹ ò búra, nobody force you to swear. But kẹ́ máa wá sọ pé èèyàn kan búra, ó ti lọ di ẹnìkan wọ́n búra fún, nígbà tó ń búra fún tán ó ti lọ tẹ̀lé àwọn PDP. Irú ìbúra wo náà ṣe? Ìbúra yàtọ̀ sí ìbúra náà. Àwọn ìbúra kan wà tó jẹ́ pé òfèrèfé ni. Irú ìbúra wo náà ṣe fẹ́ nìyẹn náà? Number one, irú ìbúra wo ni wọ́n ṣe fún ẹ nìyẹn? Then number two, the way tẹ́ ṣe ń sọ ọ̀rọ̀ yẹn, ẹ̀ ń rọ́bìṣì bíi pé ìṣẹ̀ṣe wa pé fake ni, bẹ́ẹ̀ ni pé fraud ni. Ipe àìmọye àwọn tó búra tó máa lọ yí bọ́ titan tí àwa gbọ́ ni pé bàbá Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ni Jeremiah Ọbáfẹ́mi, ṣe Anglican church ni bàbá ń lọ. Bàbá Awólọ́wọ̀, Ajáṣin, Lateef Jákàndé Muslim ni, Bísí Ọ̀nàbánjọ, Bọ́lá Ìgè, tálẹ́nì kẹfà yẹn, ṣẹ́ Ambrose Alimi, àwọn mẹ́fà àti gbogbo àwọn ọmọlẹ́yìn bàbá ìdí Ògún ni wọ́n ní gbogbo wọn ti lọ búra ńgbà náà. Ògún ni wọ́n náà fi búra. Ńgbà tán dẹ̀ fi Ògún búra pé àwọn wá serve ni, because téèyàn bá lọ búra níwájú bàbá ńlá ẹ̀, you are only making pledge, allegiance lẹ make níwájú bàbá yín pé bàbá mi o, mo fẹ́ tún ẹ̀yìn ẹ ṣe, ṣùgbọ́n tí n bá ṣe báyìí kó fìyà jẹ mí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé báyìí ni mo ṣe fún bàbá mi, jẹ́ kí ọ̀nà mi kó là. Tó bá ní ẹnikẹ́ni tó gbógun tì mí, bàbá mi jà fún mi, ìtumọ̀ ẹnìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo fẹ́ bẹ̀yìn ẹ jẹ́ ni, bàbá mi jẹ́ kí n read the other side yẹn. That is the meaning. So kò wá sí ẹni tó bá wá pledge allegiance pẹ̀lú bàbá títí ẹ̀ tí ò ní tún lu bàbá tí ẹ ṣe. Ìdí tí Nàìjíríà ò ṣe work ni pé Bible náà fi ń búra, Quran náà fi ń búra, and that is why tó jẹ́ pé owó Nàìjíríà tó ti ná sí Saudi Arabia lẹ́ni, ṣé mọ oye owó, kódà a tún ní ilé sí Saudi Arabia, ẹ mọ oye owó tí wọ́n ń ná sí Mecca, tí wọ́n ń ná sí Israel ní ọdọọdún, because we swear to God of Israel. A ò búra pẹ̀lú àwọn bàbá ńlá títí wa, à ń búra pẹ̀lú God ìlú onílùú. Àwọn ládẹ̀ wà lóyà sí gbogbo owó tó yẹ kó fi tún ìlú wa ṣe, wọ́n lọ fi ń tún ìlú wọn ṣe. Àwọn olóṣèlú wa wọ́n á jí owó wa, wọ́n á kó wá sí ìlú onílùú, nítorí pé kíni? Nítorí pé wọn ò jẹ́jẹ́ pẹ̀lú àwọn bàbá ńlá wọn ni.
bàbá Akíntóyè àgbàlagbà ni wọ́n, so bàbá lè kò sí ẹni tí bàbá òde ilé ayé bá nínú gbogbo wa. So fún láì sọ fún bàbá kí bàbá heritage kan máa ṣe program kọ́ dẹ̀ wá pé bàbá Akíntóyè pé kó wá fi Ògún búra pé òun pé kó fi Ògún búra wípé lórí ọ̀rọ̀ Yorùbá nation kí bàbá dẹ̀ ṣe. I think I have to commend him. Bó tiẹ̀ jẹ́ pé ìgbà tí bàbá bẹ̀bẹ̀ bí àwọn òyìnbó níjọ́sí àwa ń bínú pé kò yẹ kí wọ́n bẹ̀bẹ̀. Then ẹlẹ́ẹ̀kejì mo rántí pé mo tún ti ṣe program fún bàbá àgbà kan tó ń sọ pé Jésù máa kó wa lọ sí oko ó máa kó wa lọ sí ilẹ̀ ìlérí tí mo sọ fún wọn pé kò síbi tí Jésù fẹ́ kó wa lọ. So pé wọn kì í gbọ́ ọ̀rọ̀ burúkú ní ẹnu àbọ̀ rẹ̀, kì í ṣe ẹnu bàbá ló yẹ ká ti máa gbọ́ irú nǹkan bẹ́ẹ̀. Torí pé mo ka ìwé ìtàn tí bàbá kọ, ìwé history of the Yorubas tí bàbá kọ, tó dẹ̀ jẹ́ pé nínú ìtàn yẹn bàbá kọ ìtàn bí àwọn òrìṣà ńlá bọ́n ṣe dé ilé ayé àti gbogbo gudugudu méje àti yàyà mẹ́fà tí wọ́n ṣe. Bàbá dẹ̀ sọ bí civilization àwọn baba ńlá wa ṣe rí ní ayé àtijọ́. Bàbá sọ bí civilization àwọn baba ńlá wa ṣe rí ní ayé àtijọ́ kí àwọn òyìnbó tó dé. So mo dẹ̀ wò ó pé nínú ìgbà yẹn kò ń ṣàn ṣe pé wọn ò mọ Jésù nígbà tí wọ́n ní gbogbo àwọn civilization yẹn, àwọn ilé alájà, àwọn ilé ńláńlá bó ṣe jẹ́ pé ilé olódi làwọn baba ńlá wa ń kọ́ nígbà náà tí ó tó di pé àwọn Fúlàní àti àwọn òyìnbó tí wọ́n wó wọ́n bà gbogbo àwọn iṣẹ́ dáadáa tí àwọn baba ńlá wa ṣe jẹ́, tó tún wá brainwash àwa ọmọ wípé àwọn nǹkan tí wọ́n ti àwọn nǹkan dáadáa tí àwọn baba ńlá wa fi sílẹ̀ wípé kí àwa ọmọ ká máa bàjẹ́, torí tó bá yá ìgbà tí ò bá sẹ́ni tó lè yọ iná lẹ́nu mọ́ wọ́n á ní rọ́là ń pa pé Ṣàngó ò rí. Ṣe rí pé already àwọn kan ti ń sọ wọ́n á ní Ògún ò rí, strategy wọn nìyẹn. So àwa náà a máa wá wò pé a kàn ka ìtàn nípa àwọn baba ńlá wa ni àwa gan àní lè ṣe spirituality mọ́, ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn kan dúró, Ọlọ́run reserve àwọn kan tí wọn ò kúrò nínú ìlànà yìí. Àwọn náà ni àwa náà wá fi ń ṣe àwòkọ́ṣe ní èní, àwọn la lè fi yangàn lẹ́ni. Tá bá rí egúngún tó ń jó nínú iná a máa sọ pé bí àwọn baba ńlá wa ṣe ń ṣe tẹ́lẹ̀ lélẹ̀, that's what we can use to encourage ourselves. Ṣùgbọ́n tó wáyé pé gbogbo wa láti gbagba nǹkan tí àwọn àjèjì wa sọ fún wa yí pé ká kó ẹ̀yìn sí àwọn baba ńlá wa kí a bá lè rí ọ̀run wọ̀, a rí pé nǹkan náà nǹkan á ti burú ju nǹkan bẹ́ẹ̀ lọ. Ìdí nìyẹn tí mo ṣe jáde tí mo ṣe sọ pé òun ṣe ẹnu bàbá ló yẹ kí a ti máa gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, wípé bàbá gan ló yẹ kí wọ́n máa sọ fún wa pé báyìí ni ká ṣe ṣe, báyìí ni ká ṣe ṣe, nítorí pé àgbàlagbà ni wọ́n. But at the same time bàbá nǹkan tí bàbá ṣe ní ẹ̀ẹ̀mejì yẹn tí a wò ó wú mi lórí gan bẹ́ẹ̀ ni. So eléyìí fi hàn pé bàbá tó gbangba ń sùn lọ́yẹ́, wọ́n tó ẹni tó lè darí ọkọ̀ àti gba òmìnira wa kúrò ní oko ẹrú. Mo máa ń sọ pé mi ò fẹ́ràn láti máa lo èdè pé à ń lọ sí ilẹ̀ ìlérí. Mo máa ń bèèrè pé ilẹ̀ ìlérí wo là ń lọ, ilẹ̀ ìlérí wo là ń lọ. Ṣé a fẹ́ lọ gba ìlú onílùú ni, àbí ó ní ilẹ̀ kan tí Olódùmarè sọ fún wa pé òun fẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà fún wa ni tá a máa sọ pé à ń lọ sílẹ̀ ìlérí. Ilẹ̀ ìlérí kò nítumọ̀, ilẹ̀ ìmúṣẹ àwa ni àwa wà. Àwọn baba ńlá wa ló ní ìran pé wọ́n lọ sí ilẹ̀ ìlérí ní ìgbà náà. Ìgbà tí wọ́n fẹ́ gba ilẹ̀ ìlérí wọn yìí, wọ́n gba gbogbo ilẹ̀ títí dé Benin Republic, wọ́n gbà títí dé Togo. Ilẹ̀ yìí wá di ilẹ̀ ìmúṣẹ fún àwọn àti ọmọ wọn. So ilẹ̀ ìmúṣẹ tí àwa wá wà yìí, òun ni àwọn àjèjì wá tí wọ́n wá fẹ́ gba ilẹ̀ ìmúṣẹ ní ọwọ́ wa. So àwa rí pé ilẹ̀ ìmúṣẹ wa la wà, oko àwọn dẹ̀ kó wa ní ẹrú mọ́ ilé, oko ẹrú la wà. Tí a bá ń ṣèwúre pé bàbá máa kó wa kúrò nínú oko ẹrú, ọ̀rọ̀ tó dáa ni. Bàbá máa mú wa ṣe àṣeyọrí nínú ìrìn àjò yìí, ọ̀rọ̀ tó dáa ni. Ṣùgbọ́n pé Ọlọ́run máa kó wa kúrò nínú oko ẹrú, àwọn alálẹ̀ wa, àwọn onílẹ̀ wa, wọ́n á kó wa kúrò ní oko ẹrú, wọ́n máa mú wa ṣe àṣeyọrí, ọ̀rọ̀ tó dáa ni.
ṣùgbọ́n láti sọ pé à ń lọ sí ilẹ̀ ìlérí ọ̀rọ̀ burúkú ni. The word make no sense at all, which I think, and the reason for this language is because ìtàn tá a kà nínú Bible pé àwọn ọmọ Israel wọ́n kó wọn kúrò ní Egypt. Àwa ò sí ní ibì kankan sìn, ilé làwa wà, kì í ṣe bóyá wà nílùú kan tó ní wọ́n àṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ kọ́ńkà ìlú pé a fẹ́ lọ gba ìlú. That history of the Israelites àti ìtàn àwa ọmọ káàrí ara jíire is two parallel lines tí ò lè meet. Yes, kì í ṣe pé àwa ń ronú pé a fẹ́ lọ possess ilẹ̀ kan, pé bóyá à ń lọ sí ilẹ̀ Haúsá ń sìn a fẹ́ lọ gba ilẹ̀ kan tí wọ́n lérí fún wa pé àwa la ni. So àwọn Israel wọ́n ní wọ́n fẹ́ lọ gba ilẹ̀ ní ilẹ̀ tí wọ́n náà lérí fúnra fún bàbá wọn páwọn lónìí bẹ̀. So wọ́n fẹ́ lọ gba bẹ̀. But àwa ò ní, àwọn Fúlàní náà Madam Fodio búmọ búra fáwọn ọmọ ẹ̀ pé kí wọ́n gba ilẹ̀ títí wa. Ṣe rí pé nǹkan tí òjọra la fi ń wéra wa ń sìn. Òun ni mo máa ń sọ Madam Fodio history máa ń repeat ara ẹ̀. Reason ni pé tí history tí wọ́n ṣe máa ń preserve history ni pé tí similar history bá ṣẹlẹ̀ then you can learn from the past history. But unfortunately for us, àwa ọmọ káàárọ̀ àjíire, àwọn ọmọ tí Olúwa bí, a ò learn nínú ìtàn Bible tó ń fún wa. A fi ìtàn yìí a fi ń fira wa sínú bondage, because tó bá jẹ́ pé ìtàn tí Bible yẹn sọ fún wa ni a kà straight, a ti rí ọ̀nà àbáyọ lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa. So a rí pé àwọn ìran Hebrew, àwọn ìran tí wọ́n ní ìran kan fẹ́ lọ gba ilẹ̀ onílẹ̀, àwọn ló kó wa lẹ́rú. And that is why lẹ́yìn tó fi jẹ́ pé we are on their side, but we are having similar case ní ilẹ̀ títí wá ń sìn. À ń pe Ọlọ́run pé kó save wa, but inú wa dùn pé àwọn Hebrew wọ́n lọ gba ilẹ̀ àwọn aborigine, àwọn Canaanite, àwọn tó tí wọ́n ní ilẹ̀ tó tẹ ilẹ̀ dó. Àwọn Hebrew wọ́n lọ gba ilẹ̀ wọn, wọ́n pa gbogbo wọn. Tẹ́ bá lọ ka book of Joshua, wọ́n pa wọ́n. So àwa adẹ̀wà ń fi ara wa compare, tó dẹ̀ jẹ́ pé nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ wa àwa ò gbọ́ níbi kankan rí pé àwọn baba ńlá wa o wọ́n lọ bá ń pa èèyàn láti jogún ilẹ̀ wọn. Kò dẹ̀ sí ibi tí àwọn baba ńlá wa ti fún wa ní ọ̀rọ̀ kan sọ̀rọ̀ sílẹ̀ fún wa pé ilẹ̀ ìlérí kan wà o tó yẹ kí a lọ gbà o, pé kí a lọ pa àwọn tó níbẹ̀ o kí ilẹ̀ yìí kó di títí wa. No, ilẹ̀ tí àwọn gbà fún wa, tó gbà fún àwa àti ìrandíran wọn, òun ni àwọn kan fẹ́ gbà. Gbogbo ogún tí wọ́n fi sílẹ̀ fún wa, àwọn nǹkan tó yẹ kó di owó, wọ́n brainwash wa, a enjoy ẹ̀. So àwa rí pé nǹkan tí à ń sọ so contradictory to ìtàn tí wọ́n fún wa. So tá bá wá sọ pé a nílẹ̀ ìlérí kan tá fẹ́ lọ, we are fooling ourselves. A ní ilẹ̀ ìlérí kankan tí a fẹ́ lọ ju pé wọ́n kó wa lẹ́rú ní ilé bàbá wa. Òun ni bó ṣe sọ ńgbà yẹn tí bàbá fi ń bẹ̀bẹ̀ pé àwa tá a wà nílé náà ẹrú ni wá, because àjèjì wa govern ni wá. So we were slave, and ẹrú tí a jẹ́ yẹn òun ló fà á lẹ́ni tí ọmọ káàárọ̀ àjíire a máa fi gbé Ògún ṣépè, a gbé Ṣàngó ṣépè, a gbé Ọya ṣépè, a gbé Ọbàtálá ṣépè, a gbé Ọ̀rúnmìlà ṣépè, a gbé Ọbalúayé ṣépè, a ṣépè fún Èṣù láàlú. Ṣùgbọ́n a máa fi ìbà fún Jésù, a máa fi ìbà fún Ànábì Mọ́mọ́, a máa fi ìbà fún Ibrahim, a máa fi ìbà fún Mósè, a máa sọ̀rọ̀ Joshua, a máa gbé wọn ga. But these people, they don't have any bloodline with you. Nínú Bible tí wọ́n fún wa, wọn ò dárúkọ, kò sí Oduduwa ńbẹ̀, kò sí Ògún ńbẹ̀, kò sí Ṣàngó ńbẹ̀. Ká tiẹ̀ wá ní pé lóòótọ́ Mósè kó àwọn èèyàn ẹ̀ kúrò lóko ẹrú, bàbá tèmi kọ́ ló kó kúrò lóko ẹrú náà. Kí ni reason tí mo ṣe máa yin Mósè, tí wọ́n pé gbogbo nǹkan tí Mósè ṣe, it's not for me. Àwọn ìran ẹ̀ ló ṣe é fún. He didn't do it for me. Same way àwọn Ọ̀rúnmìlà, àwọn Ògún, àwọn Ṣàngó, àwọn Ọya tí wọ́n sacrifice fún àwa náà, àwọn ló yẹ ká máa yìn. Kò sí point fún wa láti máa yin bàbá oníbàbá. So láti máa yin bàbá oníbàbá ká máa wá bú àwọn bàbá títí wa tí wọ́n gba ilẹ̀ rẹpẹtẹ fún wa, tí wọ́n dẹ̀ fi ogún rẹpẹtẹ sílẹ̀ fún wa, tó jẹ́ pé ká ní pé wọn ò brainwash wa. Ó yẹ káwa náà máa wẹ̀ nínú owó, ká máa wẹ̀ nínú ọlá ni, ká máa wẹ̀ nínú gbogbo ẹ̀
lẹ́ni a rí pé nígbà tí àwọn ilé wọn ti rí ìrànjọ́ iwájú wa wọ́n ní kọ́lọ́hún kó bá wa ṣẹ́ ogun arógòbògò jẹ́ so wọ́n rí wọ́n dẹ̀ wá kọ́wọ́ bọ ọpọlọ wa láti kékeré láti kórìíra nǹkan tí ó máa jẹ́ kí àwa náà kí a di ẹni àmúyangàn ní orílẹ̀ àgbáyé nǹkan tí orúkọ tí à ń jẹ́ pé ọmọ àdìmúlò alọ́fin ayé tó yẹ kó fi máa ro wá wọ́n wá sọ pé tá a bá ti ṣe pẹ́kẹ́ a máa lọ sí ọ̀run àpáàdì so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé mo sọ nǹkan kan ìgbà tá a kéré wọ́n ní pé àwọn òyìnbó wọ́n ní wọ́n wá là wá lójú pé ṣé ojú wa fọ́ ni ṣùgbọ́n tí má fẹ́ sọ lè ní wọ́n wá fọ́ wa lójú ni tí wọn ò bá wá fọ́ wa lójú òkè ọlọ́ta ó wà ń bẹ̀ òkè ìgẹ̀sí wà nífẹ̀ẹ́ ibi tí ọ̀ṣun wà ibi tí ṣàngó wọlé sí ní kòso ìré èkìtì ilé ọ̀sanyìn ilé ọ̀sanyìn wà ń bẹ̀ ilé èṣùláàlú ní gbogbo ẹ̀ ló wà káàkiri àwọn ogún rere tí àwọn baba ńlá wa fi sílẹ̀ fún wa ọba Luabi Ọbàtálá gbogbo ẹ̀ but ojú fọ́ torí pé wọn ò rí kì í ìyẹn kọ́ ni ọ̀làjú ojú fọ́ nígbà náà ṣùgbọ́n sí ojú ti là ojú ẹ̀ṣẹ̀ ńlá ń sìn ni káṣẹ̀fọ́ à ń ríra wa pé àṣé a ní àwọn ogún rere báyìí àṣé a ní ogún rere àwọn ogún rere táwọn baba ńlá wa fi sílẹ̀ ǹjẹ́ kò yẹ ká tọ́jú wọn kí àwa náà kí a lè di ẹni àpèwáwò ní gbogbo orí ilẹ̀ ayé a ṣe rí pé ojú ẹ̀ṣẹ̀ ńlá ń sìn eléyìí tá ń pè lọ́làjú tẹ́lẹ̀ ìfọ́jú ni ṣùgbọ́n ti ìsìn òun ni wọ́n ń pè ní ọ̀làjú ojúṣe ńlá ń sìn ni tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n wá là wá lójú ni nígbà tí wọ́n dé wọ́n ti ń ṣe aeroplane kò sí nǹkan tó burú tí wọ́n bá dá ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe aeroplane sí Èkó àbí sí Ìbàdàn ní ìgbà náà kí wọ́n gba ilẹ̀ lọ kí wọ́n dá ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe aeroplane kọ́ wá kó àwọn èèyàn ní ọwá bí wọ́n ṣe ń ṣe aeroplane àbí kí wọ́n dá ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe mọ́tò wọ́n assemble mọ́tò ni o kọ́ kó àwọn ènìyàn wa bí wọ́n ṣe ń ṣe mọ́tò kọ́ kó àwọn èèyàn wa bí wọ́n ṣe ń ṣe mọ́tò nígbà náà àbí kọ́ kó wa bí wọ́n ṣe ń ṣe kẹ̀kẹ́ àbí kọ́ kó wa bí wọ́n ṣe ń ṣe ọ̀kadà wọn ò kọ́ wa ní nǹkan kan tí wọ́n kọ́ wa ni pé wọ́n gbé bíbélì àti àlùkùránì lé wa lọ́wọ́ eléyìí ni ká máa bá yí wọ́n dẹ̀ sọ pé ìjọ tí gbogbo nǹkan tí wọ́n kọ síbẹ̀ fún wa a ò gbọ́dọ̀ béèrè ìbéèrè don't question ẹ ò gbọ́dọ̀ béèrè ìbéèrè tẹ́ bá béèrè ìbéèrè pẹ́kẹ́ ọ̀run àpáàdì lálá ìjọ tí ẹ bá dẹ̀ padà sí tẹ́ bá ní bíbélì yìí o ẹ ò tẹ̀lé mọ́ àtàlùkùránì iná lẹ̀ ń lọ so àwa rí i pé tó bá jẹ́ pé oore ni wọ́n ṣe wá torí pé lẹ́ẹ̀ni àárí ìdíwé ta ṣe àti transform Islam a mọ̀ ju àwọn tó gbé wá fún wa bẹ́ẹ̀ ni Christianity a mọ̀ ju àwọn tó fún wa àárí pé lẹ́ẹ̀ni àti transform Christianity bẹ́ẹ̀ ni òyìnbó mú ṣọ́ọ̀ṣì mẹ́rin wá fún wa Anglican Catholic Methodist àti Baptist but ẹ wo indigenous churches tá ti dá lẹ́ni ẹnìkan sọ fún mi pé a ti lé ní 10,000 tí àwa ti dá lẹ́ni mọ́ṣáláṣí tí àwọn ènìyàn wa ti kọ́ lẹ́ni náà ń kọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ so tó bá jẹ́ pé plane ni wọ́n kọ́ wa bá ṣe ń ṣe ni wọ́n wá kọ́ wa bá ṣe ń ṣe ńgbà náà àbí mọ́tò ni wọ́n wá kọ́ wa bí a ṣe ń ṣe tàbí ọ̀kadà ni wọ́n kọ́ wa bá ṣe ń ṣe ǹjẹ́ ẹ mọ̀ àrà tí àbá ti fi technology dá lórí ilẹ̀ ayé mi ò rò pé ó ní ẹni tí ìbá lè dárú àrà yẹn kódà ṣakabula tí bàbá wa ti ṣe ìbọn ṣakabula wọ́n ní àgbọ́dọ̀ ṣe mọ́ wọ́n gbà lọ́wọ́ wa so tó bá jẹ́ pé ṣakabula yẹn náà láwọn ojúmọ́ ni àbá ti ṣe AK-47 àbá ti ṣe oríṣiríṣi bulletproof tí Ògún ti ṣe fún wa tó bá jẹ́ pé ìyẹn náà làwa náà tún gbájúmọ́ náà ṣe mọ̀ pé knowledge oríṣiríṣi á máa wá ni àbá ti ṣe jù bẹ́ẹ̀ lọ àti ń ṣe rin àti ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n wọ́n pa ìmọ̀ ìmọ̀ wa lórí wọ́n wá gbé ẹ̀sìn fún wa pé ẹ̀sìn yìí òun ni kí a máa sìn ẹ̀sìn yìí ni ká máa sìn so tá bá dẹ̀ ti ń sin ẹ̀sìn a máa lọ ìjọba ọ̀run pé kò sí èrè kankan fún wa ó ní èrè kí ni fún mi láyé èrè kí ni fún mi ara orin tá a bá ń kọ nìyẹn èrè kí ni fún mi lọ́run èrè kí ni fún mi tí mo jèrè gbogbo ayé tí ohun gbogbo jẹ́ tèmi ṣùgbọ́n tèmi kò ní ìgbàlà èrè kí ni fún mi nǹkan tá a fẹ́ nìyẹn ìgbàlà 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 ìgbàlà
ìgbàlà ni mò ń wá. But kí ni mò ń gbìyànjú láti sọ ni pé Queen ti jẹ gbogbo èrè ayé. Mo dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè pé mo witness Queen. Wọn ò tí ì bí mi nígbà tí Queen ti jọba, ṣùgbọ́n mo dúpẹ́ pé mo witness Queen torí ìyá Queen ló wá fún wa ní Bíbélì. Ìyá Queen ló wá fún wa ní Bíbélì. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n nígbà tí wọ́n estimate wealth Queen, wọ́n ní tó bá pín ilé ayé sí ọ̀nà 6, Queen ló kó apá kan bẹ̀. Àwa tí Queen dí àwọn baba ńlá Queen dẹ̀ gbé ẹ̀sìn wá fún sọ pé a ò gbọ́dọ̀ ní nǹkankan, pé a gbọ́dọ̀ tòṣì ní ayé, pé ọ̀run ní èrè wa. Kí ló dé tí àwọn Queen ṣe ń gbádùn nílé ayé tí wọn ò ṣe dúró pé ọ̀run ní èrè? Kí ló dé tí Queen fi ní gold tó pọ̀ jù ní gbogbo ayé, tó ń gbé inú ilé gold, ilé diamond, ilé gbogbo ẹ̀ tó fi ń gbé ìgbé ayé? Ṣùgbọ́n àwa tó jẹ́ pé àwọn òbí wa nígbà tí ayé ti ń jẹ́ ayé ni wọ́n ti ń fi owó ṣe ẹ̀ṣọ́, ni wọ́n ti ń fi owó ṣe ẹ̀ṣọ́ sí ara, ni wọ́n ń lo ìlẹ̀kẹ̀ iyùn, ni Ọ̀rúnmìlà ń wọ bàtà idẹ, ni Yèyé Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn ló ti ń fi idẹ wẹ ọmọ, ní òrìṣà ńlá ti ń dé adé ṣẹ́ṣẹ́ fún diamond. Tẹ bá rí adé ṣẹ́ṣẹ́ fún Ọbàtálá, diamond ló kún bẹ̀. Àwọn bàbá wa ti ń gbé ìgbé ayé yìí, wọ́n ṣe rí wa ní eléyìí. Ṣùgbọ́n wọ́n wá sọ fún wa pé gbogbo nǹkan ta níyì o, we must give it up. I surrender all. I surrender all. Unto thee, my blessed Savior, I surrender all. Mo fi wọ́n sílẹ̀, mo fi wọ́n sílẹ̀. Fún ọ olùgbàlà mi ni mo fi wọ́n. A tún máa sunkún lójú ni pé a fi gbogbo ẹ̀ sílẹ̀. Mo fi gbogbo rẹ̀ fún pátápátá láìkú. Ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ọba tàbí sáyé. So ṣùgbọ́n àwọn tó gbé Jésù wá, wọn ò fi gbogbo ẹ̀ lẹ̀ fún Jésù. Ìlú wọn ojoojúmọ́ ni wọ́n tún ṣe. Ẹ wo bí ìlú tiwa ṣe rí yàmàyàmà. Ọmọ ẹlẹ́ran ń jẹ egungun, ọmọ aláṣọ ó wọ àkísà. Inú ìyà yìí la wà, a dẹ̀ ń fi ìyà ṣayọ̀, inú wa náà ń dùn. Torí pé àwọn tẹ̀ ti ṣe fídíò fún wa, àti wo fídíò heaven, Jerusalem tọ̀run, orin mi ìlú mi, ìlú èmi bí n bá kú, ẹ kú ìbùkún mi. Kí ni mò ń gbìyànjú láti sọ ni pé a ti gbà pé Jerusalem ti ọ̀run là fẹ́ lọ. Jerusalem ìlú ọ̀run ti ọ̀run, níbi tí a kì yóò kú mọ́ títí ayé. Àwọn áńgẹ́lì ń kọrin sọ́lọ́run ọ̀run, àjọba káwa bá lè délé o. Jerusalem ti ọ̀run ni àwa ń ronú láti lọ. Àwọn olóṣèlú wọ́n ń kó owó wa jẹ. Even àwọn olóṣèlú gan, shame on them. Reason ni pé ọ̀nà tí àdúgbò ọ̀nà tó dé àdúgbò wọn rádaràdá ni. Ibi tí wọ́n kọ́ ilé sí, ọ̀nà tó máa gbà débẹ̀ rádaràdá ni. Àwọn bọ̀rọ̀kìnní láàrin wa tí wọ́n jẹ́ olówó náà, tẹ bá dé ìlú wọn, hometown wọn, tẹ bá dé hometown wọn, kẹ tó bá fẹ́ lọ sí ilé tí wọ́n ń gbé, jákujàku ní gbogbo ọ̀nà wọn ṣe rí. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé Canaan land tó sọ pé city, tẹ bá gba Ọ̀tà kẹ tó débẹ̀ náà kọ́, ọ̀nà jákujàku lẹ máa gbà débẹ̀. So lórí irọ́ yìí ni a wà. Àwọn tó dẹ̀ kó wa ní ẹrú, àwọn dẹ̀ ń tún Jerusalem ilé ayé ṣe. Jerusalem táyé, orí wọn ìlú wọn, ilé ayé ni wọ́n ti fẹ́ jọba, ẹ kú ìbùkún wọn. Ibi ayọ̀, ibi tí wọ́n ti máa gbádùn, tó máa ti máa falala o.
bẹ́ẹ̀ ni o. So kí ni mo gbìyànjú sí ni pé orin míì ni wọ́n kọ fún àwa, orin míì ni àwọn tó kó wa ní ẹrú ń kọ. So ẹ mọ̀ pé ọmọ ẹrú yàtọ̀ sí ọmọ, kódà a tún fi ayọ̀ ṣe pé ẹrú ni wá, with joy and pride. A ní ẹrú, we are joy. Ifá sọ pé àwọn baba ńlá wa jẹ́ ọmọ Olódùmarè, ṣùgbọ́n àwa pẹ̀lú tayọ̀tayọ̀ la fi jẹ́ ọmọ Allah, la fi jẹ́ ẹrú Allah. Tayọ̀tayọ̀ la fi jẹ́ servant Yahweh. Ẹ mọ̀ pé kí n sí yàtọ̀ nu servant is just a Latin word for slave. Abdul ní èdè Lárúbáwá òun ni wọ́n ń pè ní servant ní Latin. Abdul ní èdè Lárúbáwá òun ni servant ní Latin, òun ni slave ní English. But àwọn èèyàn wa with joy and proud, I am a servant of God. I am a servant of God. Tó wá fẹ́ tọ́ra ìjọ tó bá wá yí ní èdè Yorùbá, a ní mo wí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè. Mo wí gẹ́gẹ́ bí ìránṣẹ́ wo wọ́n pè ẹ́ ní servant. Ṣé mọ̀ pé it's just like kò yàtọ̀ sí ẹni tó jẹ́ ẹrú sí tó lọ́ta tó lọ ń pó pé kìíní lòun o, ṣùgbọ́n ẹrú ni. Yes, wọ́n mú wa ní ẹrú ọpọlọ. Ìdí nìyí tó fi rí pé gbogbo àwọn èèyàn wa lẹ́yìn àwọn pásítọ̀ kan wọn ò fẹ́ ká gbòmìnira, àwọn àáfàá kan ò fẹ́ ká gbòmìnira, torí pé wọ́n mú wọn ní ẹrú ọpọlọ. Wọ́n mú wọn ní ẹrú ọpọlọ. Àwọn baba ńlá wa ti ń ṣe ìjọba ara wọn, wọ́n ti organize system wọn, wọ́n ti ní gbogbo ẹ̀. Àwọn kan dé from nowhere, wọ́n dá gbogbo ẹ̀rú, wọ́n dá gbogbo ẹ̀rú pátápátá. Nígbà tí wọ́n dẹ̀ dá gbogbo system ẹ̀rú, ìlú òtùbà, ìlú òtùṣẹ, adìyẹ wá bà lókùn, ara òrokùn, ara òradìyẹ. Àgbàdúrà ẹnu wa ti fẹ́ bó, àti gbàdúrà báwo wá níran máa fi wá sílẹ̀, dìde fúnran lọ́wọ́ wa ò bàbá. Àti kígbe Olúwa dá sí ọ̀rọ̀ ayé wa, dá sí o. Ìyà yìí tó gẹ́ Olúwa gbọ̀n ya wá nù, ó dá wa mọ̀ ya, ó dá ìyà mọ́. Àti kọ orin ẹnu wa ti fẹ́ bó, àti gbàwẹ̀, àti gbà àríyèsí. Kàkà kí ewé àgbọn dẹ̀ ń kọ́ pípele báyìí, òun ló ń pele sí. Àwọn mùsùlùmí wa náà wọ́n ti yan nọ́fìlà, kò sí rírí tarí. Kàkà kí ewé àgbọn dẹ̀ pípele ló ń gbélé sí. Àwọn ọmọ wa wọ́n jáde, wọ́n di yahoo. Àwọn ọmọ wa wọ́n di yahoo. So kí ni à ń gbìyànjú láti sọ ni pé àwọn ọmọ di yahoo. Láwọn ọmọ di yahoo, wọn ò ṣe ní di yahoo. Nigeria system ló sọ wọ́n di yahoo. Gbogbo ìṣòro tó wá wà nínú ayé wa àwa yí ilé àwọn baba ńlá wa lórí pé oṣó ló ń ṣe wá o, àjẹ́ ló ń ṣe wá o, ẹ̀ṣẹ̀ táwọn baba ńlá wa ẹ̀ṣẹ̀ wo làwọn baba ńlá wa ṣẹ̀ tó ń ṣe wá. The system is not working. Nigeria system ò lè ṣiṣẹ́. Mi ò dẹ̀ lè gbàdúrà fún Nigeria mọ́. Àdúrà ẹyọ kan tí mo lè máa gbà fún Nigeria ni pé Ọlọ́run ẹlẹ́dàá bá mi pín Nigeria, Ọlọ́run ẹlẹ́dàá bá mi pín Nigeria. Gbogbo ìgbà tá ń sọ pé báwa ṣe bàbá o kó lè rojú, báwa ṣe Jésù kó bá lè dára, Nàìjíríà yìí dọwọ́ rẹ̀ Olúwa, báwa ṣe kó dáa. So gbogbo ẹ̀ṣẹ̀ ló kó wa lẹ́rú. Ẹ̀ṣẹ̀ tí ẹ sọ pé àṣẹ Nàìjíríà, àwọn òyìnbó àwọn ẹ̀ṣẹ̀ ẹni tó bá gbé ìlú òyìnbó, ẹ̀ṣẹ̀ tí àwọn òyìnbó ṣẹ̀ a ò ṣẹ̀ 110, because kò sí nínú ìtàn wa pé àwọn bàbá wa láwápọ̀ lọ sí ìlú kan wọ́n lọ pa olúrun. Máa dúró ìlú táwọn òyìnbó lọ parun ni, tó máa kàn lọ invade ìlú kan tó á dẹ̀ pa gbogbo aboríjì ìlú tó á dẹ̀ bẹ̀rẹ̀ sí ń gbèlú yẹn. Ẹ̀jẹ̀ wọn yẹn kò béèrè lọ́wọ́ tiwọn. Àwọn bàbá tiwa ni a bá máa kọ orin sí wípé kìnnìkan bẹ́ẹ̀ yẹn pé so Nàìjíríà dọwọ́ Olúwa nǹkan àti gbà títí Nàìjíríà ò ṣiṣẹ́. Èmi ò lè gbàdúrà fún Nàìjíríà mọ́. Àdúrà tèmi ni pé Olódùmarè bá wa tú Nàìjíríà ká, dá wa padà sí bá a ṣe wà, kí ọmọ káàárọ̀ ajíire ká dúró. Yes, tá bá gbòmìnira a lè kọ́kọ́ disagree torí system tá ti ń bọ̀, but after some times a máa understand ara wa. Ẹ jẹ́ káyọ̀ yẹn kúrò pé ẹnu wa òkò. Yes, but by the time we get the nation, tá gba òmìnira wa, rí i pé ẹnu wa máa kò, everything will come back. The reason tó fa division ni pé we are no longer who we are.
nínú Christianity tán fún wa àwọn kan ètì Catholic Redeem ò lè bá Catholic ṣe CAC ò lè bá winner ṣe ìjọ ayé Deeper Life believe pa àwọn làwọn mọ̀ jù. Look at the division among Christians nínú Islam náà èmi gan mọ̀ pé Islam pín yẹlẹyẹlẹ tẹ́lẹ̀ alùsùnà kò lè bá àwọn kan àwọn Sufi àwọn kan súná. Look at all the divisions between us but before kí ẹ̀sìn àjèjì tó dé kí wọ́n tó wá pín wa kò lè gbọ́ nínú ìtàn pé Ológun ó lọ bá Ọlọ́bàtálá jà lè gbọ́ pé Ọlọ́bàtálá ó lọ bá Oníṣàngó jà tí ọmọ Oníṣàngó tó bá fẹ́ ọmọ Onífá kódà tán bá ti bí ọmọ yẹn gan wọ́n á ti sọ fún ọmọ yẹn pé wọ́n á ti sọ fún Oníṣàngó pé ilé Ọbàtálá ni ọmọ yìí ti máa ní ọkọ tayọ̀tayọ̀ ni Oníṣàngó máa fi gbà. Wọ́n á ti sọ fún ọmọ yìí pé ọmọ ilé Onífá ni o tayọ̀tayọ̀ báyìí òun ni Ọlọ́bàtálá máa fi gbà pé onílé Onífá ni ọmọ òun lọ. So kò sí discrimination. Tó bá sọ pé ọmọ eléégún ló fẹ́ lọ fẹ́ tayọ̀tayọ̀ báyìí ni ọmọ Ọbàtálá fi ọmọ ẹ̀ lẹ̀ fáwọn ọmọ ilé eléégún torí pé no discrimination. Ṣùgbọ́n ní ìsìn tí ọmọ káàárọ̀ ajíire jọ ni wá o kì í ṣọmọ àlè o ọmọ káàárọ̀ ajíire pọ́nbélé ni DNA ni tó bá kí oríkì ẹ̀ báyìí oríkì ẹ̀ á líǹkì ẹ̀ mọ́ Ọ̀rúnmìlà tí mi bá kíra ẹ̀ á líǹkì ẹ̀ mọ́ Ògún tí mi bá kíra ẹ̀ á líǹkì ẹ̀ mọ́ Bàtálá tí mi bá kíra ẹ̀ á líǹkì ẹ̀ mọ́ Balúayé. Ṣùgbọ́n tí ọmọ ẹ̀ bá ní òun fẹ́ lọ fẹ́ ọmọ tó jẹ́ pé bóyá àfáà ni ó máa gbé iṣẹ́ ìpè ní pé ó fẹ́ lọ fẹ́ Christian. Bẹ́ẹ̀ náà ni Christian ṣe máa kọ ọmọ ẹ̀ lọ́mọ ìyá ọmọ ẹ̀ á kọ́ lọ́mọ á nítorí pé ó fẹ́ lọ fẹ́ Mùsùlùmí. Tó bá tún wá jẹ́ nínú Deeper Life ó lè kọ ọmọ ẹ̀ ipe ó fẹ́ lọ fẹ́ ọmọ Anglican tó fẹ́ lọ fẹ́ ọmọ ayé ọmọ ìjọ ayé ó fẹ́ lọ fẹ́ ọmọ ìjọ ayé ó lè lóun rí sọ̀rọ̀ sí Jésù kan náà jọ ń pè o á ní òun kọ ọmọ yẹn pátápátá torí pé ó fẹ́ lọ fẹ́ ọmọ ìjọ ayé ó fẹ́ lọ fọ́ ọmọ Anglican ká wá sọ kérúbù àbí sẹ̀lẹ̀ ṣe wọn pa Anglican nìyẹn Christian ní o ọmọ ẹ̀ wá gbé ọkùnrin ó wá gbéyàwó wálé bóyá CAC ló ń lọ ọmọ ẹ̀ gbéyàwó wálé wọ́n wá sọ pé ṣọ́ọ̀ṣì wo lọmọ yẹn ń lọ ìyẹn wá dáhùn pé kérúbù ni àwọn òbí òun lọ pé olùṣọ́ kínní kan kínní bàbá òun ní kérúbù tí obìnrin yẹn bá lọ tán ìyá yẹn á pè á ní wá ò tí ì rí ìyàwó ọmọ kérúbù ló fẹ́ lọ gbé wálé Christian sí Christian nìyẹn o á ní kò tí ì rí ìyàwó ò tí ì rí ìyàwó o òun láti wá ọmọ CAC kan fẹ́ bẹ́ẹ̀ ni tó o bá tiẹ̀ wá lè fẹ́ ọmọ CAC mo sì lè gba ọmọ Redeem pé tó o bá gbé wálé àáfà sínú CAC mo yìí lè gba ọmọ àwọn tí mo mọ̀ pé CAC lè gbà nìyẹn o CAC lè gba ọmọ Redeem á gba ọmọ Redeem á gba ọmọ Redeem á lóun lè gba ọmọ Redeem àbó lè gba ọmọ ṣọ́ọ̀ṣì wo náà tún lè gbà ṣọ́ọ̀ṣì wo náà tún lè gbà wọn sẹ̀lẹ̀ á ní àbẹ́là ló máa fi ba ayé òun jẹ́ á ní àbẹ́là ló máa fi ba ayé òun jẹ́ ọmọ àfàbẹ́là bá yé ọmọ òun jẹ́ pọ̀ gbogbo eléyìí ò sí nínú ìṣẹ̀ṣe so ṣe rí àkóbá tí oko ẹrú tó kó bá wa léèlé ṣe rí àkóbá tí àwọn tó kó wa lẹ́rú tó kó bá wa CAC ókè yẹ́yẹ́yẹ́ ó lè fẹ́ ọmọ FMFM ṣe jàre bẹ́ẹ̀ ni á jẹ́ kó fẹ́ ọmọ MFM àbí ọmọ Foursquare tó bá jẹ́ Foursquare ni ẹnìyẹn lọ ṣẹ́wọ̀n káwọn ṣọ́ọ̀ṣì yẹn simple Redeem kan wà tó yẹ pé CAC ó lè má jẹ́ kọ́ ọmọ ẹ̀fẹ́ tó bá jẹ́ àwọn Redeem tó ṣe kinní yẹn tó yẹ pé àwọn Redeem tó yẹ pé àwọn kan kun ètè wọ́n ṣe gbogbo yẹn tí yẹn wá wọ ṣòkòtò wálé ó lè ní kó má fọmọ o ṣùgbọ́n àwọn tó bá jẹ́ Redeem classical àbí Mountain of Fire àbí irú Foursquare Church àti àwọn bíi Assemblies of God àwọn bíi ṣọ́ọ̀ṣì yẹn díẹ̀díẹ̀ gospel faith so tó bá sọ pé ṣọ́ọ̀ṣì yẹn ni àwọn ọmọ yẹn lọ a ní sympathy díẹ̀ pé obìnrin ni kò fẹ́ pé ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin ló wá fẹ́ jáde kúrò ní CAC tó fẹ́ lọ fẹ́ kọ̀ọ̀kan inú wọn ò ní dùn kí ni mò ń gbìyànjú láti sọ ni pé and this was not our lifestyle àwọn foreigner ló mú gbogbo ìyapa ìwá torí pé wà nínú Bible Jésù sọ pé òun wá láti yà wá nípa ni èmi wá láti dá ìyapa sílẹ̀ láàrin bàbá sí ọmọ láàrin ìyá sí ọmọ láàrin ó wà nínú Bible bẹ́ẹ̀ o
so àwọn òyìnbó dẹ̀ rí pé ẹni tó wá láti yà wá nípa ìgangangan òun náà gbé wá fún wa. So kí ni à ń gbìyànjú láti sọ ni pé àwọn ìyapa tí àwọn òyìnbó tí wọ́n gbé wá tán da ilé rú wọ́n dẹbí rú lẹ́ni gbogbo wa wá di ọ̀tá ara wa. Àwọn láàrin àwọn mùsùlùmí lórí social media wọ́n á máa ṣe show fúnra wọn, Christian á blog ara wọn, Christian á rí àwọn Christian kan tó jẹ́ ọmọ ọ̀rọ̀ àpáàdì, mùsùlùmí náà á tún lọ, Christian á gbé Christian lọ sí court, Muslim á gbé Muslim lọ sí court lórí ogun ológun, ogun tí kìí ṣe tiwa. Láti Genesis dé Revelation kò sí èyí tó kàn wá ń bẹ̀. Ìtàn yẹn ò ṣètàn wa. Ìdí tá a ṣe rò pé jẹ́tàn wa ni pé wọ́n yí séde wa, à ń sọ àwa rò pé ìtàn wa ni, ṣùgbọ́n tá a bá kà á pẹ̀lú orí pípé à rí pé kò sí kankan, kò sí promise ẹyọ kankan fún wa nínú ìlú méjèèjì. Àwọn tí ìwé yẹn promise àwọn ló ń ṣoríire. Bí àwa ṣe gba ẹ̀sìn yẹn rù, àwọn tó tán tí wọ́n ní promise yẹn wọn ò gbé rù, ṣùgbọ́n májẹ̀mú yẹn ó ń ṣe mọ́ wọn lára. Májẹ̀mú títí àwa inú Ifá ló wà, májẹ̀mú títí àwa inú Ifá ló wà. So lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu wọ́n ní ìdálù òun ní ìṣèlú, ìdálù ní ìṣèlú. Àwa òun ṣe Hebrew o, àdẹ̀ ń ṣe Arab, ọmọ irúnmọlẹ̀ ni wá. One of the first problems tí a ní àwa ọmọ káàárọ̀ àjíire ni loss of identity, loss of identity. That's why tí mo sọ pé mo ń báyọ̀ kan sọ̀rọ̀, mo ní mo reject biblical ancestor, mo reject wọn, mo ti kọ̀ wọ́n, I don't need them, they are not my ancestor. Mi ò ń ṣe ọmọ Adam àti Efa. 200 years ago kan tó mú Bible àti Quran wá, àwọn baba ńlá mi ò claim ancestry wọn from Adam and Eve. Why should I claim my ancestor from the ancestor that foreigner came to give me? And from that ancestors, I can't trace myself. I can't link myself to anybody there. I don't have any oral tradition that can link me to those ancestors. My oral tradition link me to Orunmila, link me to Ogun, link me to Osun, link me to Oya, link me to Orishala, link me to Eshulalu, link me to Obaluaye. Then ṣé Olódùmarè ṣé ó ṣe mistake láti dá mi sí ọ̀dọ̀ àwọn Orúnmọlẹ̀ ni? Ṣé Olódùmarè ṣe àṣìṣe ni tó fi dá mi sí ọ̀dọ̀ àwọn Orúnmọlẹ̀? Then tí Olódùmarè bá kórìíra mi tó dẹ̀ mọ̀ pé ó hate àwọn baba ńlá mi, kò yẹ kó rán mi wá sílé ayé láti pàṣẹ wọn. Kò yẹ kó rán mi wá sílé ayé láti pàṣẹ àwọn Orúnmọlẹ̀. Báwo l'Olódùmarè ṣe máa rán mi wá sílé ayé láti pàṣẹ Ògún tá ṣẹ̀ṣẹ̀ sọ pé kí n lọ máa fi ọlá mọ̀ọ́mọ̀ tọrọ? Olódùmarè rán mi wá sílé ayé láti pàṣẹ Ọ̀rúnmìlà, ó ṣẹ̀ṣẹ̀ ní kí n máa fọlá Jésù tọrọ. Olódùmarè rán mi wá sílé ayé láti pàṣẹ Ọbàtálá, ó ṣẹ̀ṣẹ̀ ní kí n máa sọ pé ọlá Ibrahim wàsálálé. For what reason? Kí ló dé tí mi ò ṣe lè máa sọ pé wàsálálé fún bàbá ti tèmi, kí ìkẹ́ ọlá àtìgẹ̀ náà fáwọn bàbá tèmi tó ṣe pé bàbá oníbàbá ni mo máa ṣe kìíní fún? Dẹ̀ tí wọ́n á sọ̀rọ̀ bàbá mi máa pòṣe. So kí ni mo ń try láti sọ ni pé ọmọ tó rí bàbá ẹ̀ tó ń pòṣe, tó ń ṣe tó ń pòṣe lé bàbá ẹ̀ lórí, ṣùgbọ́n tó wá rí bàbá oníbàbá tó ń ṣe, àwọn science confirm pé ọmọ yẹn ní mental problem ni, it's a mental problem. That's why tó ṣe sọ pé religion gives mental problem. Religion máa ń fáwọn èèyàn ní mental problem. Ẹni tó bá ní mental issue, tó ń báyàwó àti ọmọ gbénulé, tó ní challenge, bóyá ó lose iṣẹ́, time tó lose iṣẹ́ yẹn brain yẹn ò settle one way or the other, ó wá lọ sábẹ́ bridge, ó wá lọ jókòó síbẹ̀, ó ń dá bóyá ńgbà tí kinní yẹn ṣẹlẹ̀ sí, kó wá jẹ́ pé bóyá ìyàwó ẹ̀ jẹ́ nǹkan tó máa ń kanra, instead kó fà á múra, tó tún wá lọ bí nínú kinní yìí dàpọ̀, ọkùnrin wá lọ sábẹ́ bridge Ìkẹjà, ó wá wà ńbẹ̀. Ìgbà tó wá jábẹ́ bridge, ó wá rí àwọn èèyàn náà ní abẹ́ bridge, àwọn tó kúrò létí gbogbo jọ wà lábẹ́ bridge. Ìyàwó wá ń wá ọkọ ẹ̀ káàkiri. So nígbà tí ìyàwó dé tó wá ọkọ ẹ̀ káàkiri, ó wá rí ọkọ ẹ̀, wá kó ọkọ, ó wá mú ìyàwó àtọmọ. Bọ́n nítorí pé máa yìí ti ní challenge, brain ẹ̀ ò ṣiṣẹ́ dáadáa mọ́. Tí àwọn ìyàwó ẹ̀ ó lè sọ pé òun ò mọ̀ ìyàwó òun rí, á lóun ò mọ̀ ọ́ rí,
mo ti rẹ́ni tó sọ fún mi pé ìgbà tóun ní brain tumor ó lóun sọ pé òun mọ́kọ òun lóun máa ọlọ́kọ́ ọmọ wa tọkọ wa ló sọ pé òun mọ̀ wọ́n rí àwọn tó wà lọ hospital yẹn ó lóun àwọn yẹn lòun sọ pé ó jẹ́ èèyàn ti tèun máa yẹn á máa rí àwọn tọ́jọ́ ń sun abẹ́ bridge yẹn as àwọn ọ̀rẹ́ ẹ̀ tuntun àbáwọn tọ́jọ́ ń sun train station àwọn yẹn ni family ẹ̀ sìn ìyàwó títí ẹ̀ kò ń ṣe ìyàwó ẹ̀ mọ́ á lóun ò ní kankan ṣe ń lé àfi tó bá jẹ́ pé wọ́n force ẹ̀ tí wọ́n bá wá force ẹ̀ lọ sí hospital tó wá lọ tọ́jú ẹ̀ tí wọ́n lo oògùn fún torí ẹ̀ bá wá pé àṣẹ̀ṣẹ̀ wá rí ìyàwó àṣà wá rí àwọn ọmọ ẹ̀ pé family mi lélẹ́yìn that is exactly nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwa ọmọ káàárọ̀ àjíire lẹ́ni. We don't want to have anything to do with our own ancestors anymore. A ò lè búra pẹ̀lú àwọn baba ńlá tiwa àwọn tó tẹ ilẹ̀ tiwa dó àwọn baba tó jogún ilẹ̀ fún wa we cannot swear before them ṣùgbọ́n a lè búra níwájú Jésù a lè búra níwájú ànábì a lè búra níwájú Allah a lè búra níwájú Yahweh ṣùgbọ́n níwájú àwọn bàbá títí wa tó jẹ́ pé àwọn ló tẹ̀lẹ̀ we cannot pledge allegiance to them. Tẹ́ bá búra níwájú bàbá yín you are pledging allegiance to your father. Yes, that is the meaning of ìbúra. And ìbúra gẹ́gẹ́ bí àwa ṣe kọ nínú òmìnira ọmọ Oduduwa Olódùmarè ni wọ́n ló initiate ìbúra. Olódùmarè títí wa sí àwọn baba ńlá wa ń sìn kì í ṣe pé bóyá àwọn baba wa ló kàn ronú pé ẹ jẹ́ ká máa búra no Olódùmarè ni ó initiate ìbúra. Olódùmarè gangan ló initiate ìbúra. Olódùmarè ló wá fi Ògún àti Ṣàngó sí justice. Ẹ̀rí tó máa ń sọ pé ẹni tó bá ṣe òótọ́ báyìí òun ni mọ̀lẹ́ ń gbè. Olódùmarè ló initiate ìbúra. Kódà nígbà tí wọ́n kí fákan tó wá sọ pé ẹ má ṣe dánilẹ́jọ́ kí a má bàa dá yín lẹ́jọ́ mo wá bèèrè lọ́wọ́ pé kí ni ìtumọ̀ ẹ má ṣe dánilẹ́jọ́ kí a má bàa dá yín lẹ́jọ́ wọ́n ní ìdí ni pé gbogbo ilé ipá à ń lọ sí kóòtù lénìí à ń lọ ilé ẹjọ́ lénìí Ọlọ́run kọ́ ló dá yẹn sílẹ̀ àwọn Róòmù ló dá yẹn o àwọn lọ́mú yẹn wá. Ní ìgbà ìwáṣẹ̀ àwọn tí Olódùmarè fi ìdájọ́ lé lọ́wọ́ ni àwọn irúnmọlẹ̀ àwọn principal irúnmọlẹ̀ méjì tó Olódùmarè fi ìdájọ́ lé lọ́wọ́ ni Ògún àti Ṣàngó. Ní ìgbà tí wọ́n sì wà lórí èpẹ̀ kí wọ́n tó lọ tí nǹkan bá ṣẹlẹ̀ ọ̀dọ̀ wọn náà máa ti lọ búra. Ní ìgbà tí wọ́n dẹ̀ búra tán nígbà tí wọ́n lọ tán àwọn náà ni Olódùmarè ní pé kán lọ máa búra lọ́dọ̀ wọn. Adájọ́ ayé máa ń ṣe èké ẹni tó bá jàre tó bá lọ bẹ adájọ́ ayé ó lè gbé àre fẹ́lẹ́bì ẹni tó bá jẹ̀bi wọ́n lè gbé àre fún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ní ẹ̀wọ̀n lénìí tó jẹ́ yí pé wọ́n wà nínú tó jẹ́ yí pé ọ̀rọ̀ tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ ni. A dẹ̀ rí ẹni tó yan èèyàn jẹ tó ń jayé fadafada torí pé ìdájọ́ yìí a fi sí ọwọ́ ènìyàn ṣùgbọ́n ìdájọ́ tí a bá fi sí ọwọ́ irúnmọlẹ̀ ọwọ́ Olódùmarè ló wà nítorí pé àwọn irúnmọlẹ̀ yìí àti àwọn olóòtí Olódùmarè bí wọ́n ṣe rí ni. Èmi ni mo béèrè ìbéèrè yìí nínú ìkànnì mo ní kí ló wá fà á tí àwọn irúnmọlẹ̀ yìí tí wọ́n ṣe máa ń gbé àwọn ọmọ wọn kúrò lórí ilẹ̀. Wọ́n wá sọ pé ìdí tán ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé ara yìí ni wọ́n gbé lọ wọn ò gbé ọkàn. They do it to save to clean the land. Tí àwọn èèyàn bá ń jalè ẹnìkan jalè ń sìn wọn ò gbé lọ ẹnìkejì jalè wọn ò gbé lọ ẹnìkẹta jalè wọn ò gbé lọ tó bá yá gbogbo á rí pé olè dùn wọn á bẹ̀rẹ̀ sí jí owó òun ló ṣẹlẹ̀ Nàìjíríà lẹ́yìn national cake. Ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn kan ti jalè tó bá yẹ pé Ògún àbí Ṣàngó náà fi búra ń gbà náà gbogbo wọn pátápátá tó jí owó tí Ṣàngó pa tó gbé owó sí láyà àbí tí Ògún pàdánù àbí ṣe understand ẹlùkọ́ ká máa bẹ̀rù pé mi ì gbọ́dọ̀ jí owó o mi ì gbọ́dọ̀ ṣe léyìí 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 o mi ì gbọ́dọ̀ ṣe. So àwa rí pé lè ní pé bí Ọlọ́run ṣe dá wa ayé àtúnidá òun tí wọ́n fún wa lé òun ló yẹ kí ìyà máa jẹ wá bí a ṣe ń gbádùn bí Ọlọ́run ṣe fún wa nínú gbogbo ọ̀rọ̀ tí Olódùmarè fún wa lé ní ṣé mọ̀ pé orí olórí ló ń ná tí ìyà ń jẹ wá pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run fi kẹ́ wa lé ní kò yẹ kí ebi pa ẹnì kankan ṣùgbọ́n nítorí pé a ò tẹ̀lé ọ̀nà tí Olódùmarè fún wa òun ló ń fa ìyà fún wa. So that's why tí mo ṣe sọ pé mo commend bàbá Akíntóyè fún ìgbésẹ̀ akin tí wọ́n gbé ṣé mọ̀ pé mo máa ń sọ ẹni tó bá ń follow mi ṣé mọ̀ pé mo máa ń sọ pé gbogbo pé ariwo lásán là ń pa lórí Yorùbá Nation tí a ò bá ti gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe. Mo ti ń sọ eléyìí láti bí ọdún méjì pé lórí Yorùbá Nation tá la fẹ́ lọ gba Oduduwa ilẹ̀ Oòduà ilẹ̀ ọmọ káàárọ̀ ajíire àwọn orúnmọlẹ̀ tí a ò bá ti gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe títí wá
ká má yọra wa lẹ́nu pé a fẹ́ lọ gbà ẹ jẹ́ ká dúró sí Nàìjíríà torí pé tá bá la gbà tá ò gbàgbọ́ nínú nǹkan táwọn bàbá ńlá wa fi sílẹ̀ tá ò gbàgbọ́ nínú ìpìlẹ̀ wa tá ní nǹkan táwọn tó gbé wa lẹ́rú tó fún wa náà la fẹ́ máa tẹ̀lé ẹ jọ̀ọ́ ẹ ní pé ẹ̀yin olówó ẹrú tú mi sílẹ̀ ṣùgbọ́n ìfẹ́ rẹ ní ìmọ̀ ṣe báwo ni ilẹ̀ yẹn ṣe fẹ́ develop kò lè develop ó máa tún worst ju Nàìjíríà lọ ni greediness gbogbo ẹ̀ náà la máa ṣe so torí pé ìlú òyìnbó tí a wà yìí àwọn náà awo náà làwọn náà fi ń ṣèlú tiwọn ẹ má tanra wa jẹ mọ́ wọn ò lọ ṣọ́ọ̀ṣì freemason ni wọn illuminati ẹni tí ò bá wà ní ipò tí ò wọnú ipò yẹn tí ò ga níbẹ̀ kò lè rí ipò kankan ẹ wá kì wá ṣe ìmùlẹ̀ nìyẹn ìmùlẹ̀ ni wọ́n fi ń ràn nílùú títí wọn òun náà ló ṣe ń tùbà tó fi ń túṣẹ́ ṣèbáwọn náà gbé bíbélì wá fún wa tó ń sọ fún wa pé kò sí ìgbàlà ní ọ̀dọ̀ ẹlòmíràn kò sí orúkọ míì lábẹ́ ọ̀run tó lè gbanilà kí ló dé tí wọ́n ṣe ń ṣe ìmùlẹ̀ wọn ò dẹ̀ fi pamọ́ ẹ lọ gúgù ẹ kẹ lọ gúgù kíní àwọn royal family ẹ rí tí wọ́n wọṣọ ìmùlẹ̀ wọn ní ẹni tí ò bá dẹ̀ wọ ìmùlẹ̀ yẹn tí ò wọ̀ kò lè rí kankan ìbájọ́ òun ni the best tó kàn ń fẹnu sọ pé tóun bá di prime minister United Kingdom òun á sòkè dilẹ̀ òun á ṣèkòkò tí ò sí níbẹ̀ kò lè débẹ̀ kò lè dé ibẹ̀ ó gbọ́dọ̀ múlẹ̀ wọn because ilẹ̀ ìlú wọn yẹn ó important sí wọn. It's the same thing that you are pledging allegiance, you pledge loyalty to your own ancestors, and that's why tafi ní problem pẹ̀lú àwọn ọba wa because majority wọn ò pledge loyalty sáwọn baba ńlá wọn pé bàbá mi o I'm sitting on your throne mo fẹ́ tún ìlú ẹ̀ ṣe ẹ̀yìn ẹni mo fẹ́ ṣe that's why tó fi jẹ́ pé ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ wọn ò tún ẹ̀yìn àwọn baba ńlá wa ṣe because wọn ò pledge allegiance to their own father. Ojú ti là yes we are in a civilized age ayé àtijọ́ ìkòkò náà fi ń ṣe oúnjẹ ṣùgbọ́n ní ayé ìsìn ayé àtijọ́ yẹn ẹ̀yìn ìkòkò náà fi ń dáná ayé àtijọ́ ẹ̀yìn ìkòkò náà fi ń dáná kán tó máa fi inú ìkòkò dáná ní ìsìn ṣùgbọ́n gbogbo wa la rí fídíò yẹn mi ní láti play ẹ̀ tí King Charles ìgbà tí wọ́n ní Wales tí wọ́n gbé àgbò funfun tí wọ́n decorate ẹ̀ tayọ̀tayọ̀ ni wọ́n fi ń jó tẹ̀lé àgbò tayọ̀tayọ̀ ìyẹn ọba tó máa sọ sí ìdìyà ẹ̀ kìdẹ́ ṣe gbogbo nǹkan tó ń ṣe náà bá ṣe fún wa níta gbangba tí wọ́n fi àgbò ibi tí àgbò parí sí a ò mọ̀ àgbò funfun bọ̀lọ̀jọ̀ ni wọ́n ń gbé káàkiri níwájú ọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ ọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ wọ́n ló máa lọ ṣe ìṣọ́ òru pẹ̀lú ìyá ẹ̀ ní Wales ní 1946 òun ni wọ́n fi ìyá ẹ̀ sínú ẹgbẹ́ tó ń pè ní ẹgbẹ́ yẹn ló lágbára jù ní ìlú yìí ibi tí wọ́n ti fi ìyá ẹ̀ sínú ẹgbẹ́ yẹn ó wà online ibẹ̀ ni ọba tuntun ti lọ bá ìyá ẹ̀ ṣe ìṣọ́ òru ó bá ṣe ìṣọ́ òru ńbẹ̀ ó sùn ti ìyá ẹ̀ mọ́jú ó bá ṣe ìṣọ́ òru kó tó sin ìyá ẹ̀ àwọn ò pa ìṣẹ̀ṣe tiwọn rẹ́ ṣùgbọ́n àwa fẹ́ pa ìṣẹ̀ṣe titiwa rẹ́ nítorí àwọn tó gbé torí pé òyìnbó mọ nǹkan tó ń pè ní spirituality wọ́n mọ̀ yí pé you can only derive your energy from your ancestor o lè gba energy from baba oníbàbá it's called pollution. wọ́n sin ìṣẹ̀ṣe tí wọ́n ò parẹ́ now we can see gbogbo ala witness òkú yìí gbogbo ala rí wọ́n ṣe ipe wọn ò pa ìṣẹ̀ṣe wọn rẹ́ àti àwọn nǹkan míì tá a gbọ́ tí a ò gbọ́dọ̀ sọ ní gbangba bẹ́ẹ̀ ni tó fi ń transfer agbára fún ọmọ wọn ọkọ queen bàbá yẹn ìgbà tí Prince Philip kú 33 degree ni ìgbà tó kú ni wọ́n ti fi ọmọ ẹ̀ dípò ẹ̀ tó ti fi ọmọ ẹ̀ sí ààyè ẹ̀ nínú ẹgbẹ́ ẹ̀yẹn ẹgbẹ́ títí wọn ẹgbẹ́ awo títí wọn kí ọmọ ẹ̀ sọ pé wọn ò ní sí ń bẹ̀ mọ́ yes ṣe báwọn ni olórí bàbá kún ìgbà tí bàbá kún wà láyé òun ni olórí wọn nílé di títí wọn òun náà ni olórí Church of England kí ló dé tí wọ́n ṣe ń ṣe rí ojú ti là láti máa fi orúkọ Jésù kan bóbó èèyàn sìn àwọn tó bá gọ̀ nìkan náà lè máa forúkọ Jésù bóbó torí àwọn tó gbé Jésù wá fún wa tó bá jẹ́ pé wọ́n gbà pé Jésù nìkan ṣoṣo kò yẹ kán wá ọ̀nà míì that is why tí mo fi sọ pé I give comment to Baba Akintoye and next ìyá onítìrí gbogbo wa la mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ but comment ẹ̀rọ tẹ́ sọ kò dáa rárá mo sorry gan o kò dáa ipe kìíní kan búra tí ẹ bá ní ẹ ò búra nobody force you to swear
bọ̀ kẹ́ máa wá sọ pé èèyàn kan búra ó ti lọ di ẹnìkan wọ́n búra fún nígbà tó ń búra fún tán ó ti lọ tẹ̀lé àwọn PDP irú ìbúra wo náà ṣe ìbúra yàtọ̀ sí ìbúra náà àwọn ìbúra kan wà tó jẹ́ pé òfèrèfé ni irú ìbúra wo náà ṣe fẹ́ nìyẹn náà number one irú ìbúra wo ni wọ́n ṣe fún ẹ nìyẹn then number two the way tẹ́ ṣe ń sọ ọ̀rọ̀ yẹn ẹ̀ ń rọ́bìṣì bíi pé ìṣẹ̀ṣe wa pé fake ni bẹ́ẹ̀ ni pé fraud ni ipe àìmọye àwọn tó búra tó máa lọ yí bọ́ titan tí àwa gbọ́ ni pé bàbá Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ni Jeremiah Ọbáfẹ́mi ṣe Anglican church ni bàbá ń lọ bàbá Awólọ́wọ̀ Ajáṣin Lateef Jákàndé Muslim ni Bísí Ọ̀nàbànjọ Bọ́lá Ìgè tálẹ́nì kẹfà yẹn ṣe Ambrose Alimi àwọn mẹ́fà àti gbogbo àwọn ọmọlẹ́yìn bàbá ìdí Ògún ni wọ́n ní gbogbo wọn ti lọ búra ńgbà náà Ògún ni wọ́n náà fi búra ńgbà tó dẹ̀ fi Ògún búra pé àwọn wá serve ni because téèyàn bá lọ búra níwájú bàbá ńlá ẹ̀ you are only making pledge allegiance lẹ make níwájú bàbá yín pé bàbá mi o mo fẹ́ tún ẹ̀yìn ẹ ṣe ṣùgbọ́n tí n bá ṣe báyìí kó o fìyà jẹ mí ṣùgbọ́n tó bá jẹ́ pé báyìí ni mo ṣe fún bàbá mi jẹ́ kí ọ̀nà mi kó là tó bá ní ẹnikẹ́ni tó gbógun tì mí bàbá mi jà fún mi ìtumọ̀ ẹnìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé mo fẹ́ bẹ̀yìn ẹ jẹ́ ni bàbá mi jẹ́ kí n read the other side yẹ that is the meaning so kò wá sí ẹni tó bá wá pledge allegiance pẹ̀lú bàbá títí ẹ̀ tí ò ní tún lu bàbá tí ẹ ṣe ìdí tí Nàìjíríà ò ṣe work ni pé Bible náà fi ń búra Quran náà fi ń búra and that is why tó jẹ́ pé owó Nàìjíríà tó ti ná sí Saudi Arabia lẹ́ni ṣé mọ oye owó kódà a tún ní ilé sí Saudi Arabia ẹ mọ oye owó tí wọ́n ń ná sí Mecca tí wọ́n ń ná sí Israel ní ọdọọdún because we swear to God of Israel a ò búra pẹ̀lú àwọn bàbá ńlá títí wa à ń búra pẹ̀lú God ìlú onílùú àwọn ládẹ̀wà lóyà sí gbogbo owó tó yẹ kó fi tún ìlú wa ṣe wọ́n lọ fi ń tún ìlú wọn ṣe àwọn olóṣèlú wa wọ́n á jí owó wa wọ́n á kó wá sí ìlú onílùú nítorí pé kíni nítorí pé wọn ò jẹ́jẹ́ pẹ̀lú àwọn bàbá ńlá wọn ni gbogbo ayé ìbá àbùkún yìí pé kún yìí lọ káàkiri lọ jí gbogbo owó tí kún yìí lọ káàkiri tó lọ kó taládé United Kingdom tí ò ní fìbà fún kún yìí àwọn Britain wọ́n sọ pé wọn ò lè ríru irú èèyàn bíi kún yìí mọ́ wọ́n ní wọn ò lè rí mọ́ ṣùgbọ́n ká jẹ́ pé nírú ìgbà yẹn kó jẹ́ pé Buddha ni kún yìí lọ búra pẹ̀lú tó bá jẹ́ pé Buddha ni queen ṣe allegiance pẹ̀lú tí ò make allegiance pẹ̀lú àwọn ancestors ẹ̀ because nǹkan tó ń ṣe fún ṣáàsìnsìn òun náà ló máa ṣe fún queen nígbà tóun náà wà ní kékeré so nígbà tó ti fi sínú awo ti ilẹ̀ wọn tó dẹ̀ ti bá wọn dá májẹ̀mú nílùú wọn pé òun máa tún èyí wọn ṣe ṣé kò tún lu bàbá tún ẹ̀ náà ṣe ṣé kò tún Britain ṣe mo rí èèyàn tó sọ fún mi pé the man is in 60s wọ́n ní pé ìgbà táwọn wà ní secondary school ó sọ fún mi ó ní gbogbo àdúgbò yìí ó ní kò sí nọ́mbẹ̀ tẹ́lẹ̀ ó ní kò sí street light there was nothing like street light kò sí títì ọlọ́dà so ìgbà tí àwa gan ti ní theatre ti ní street àti àwọn Nàìjíríà ti ní so bí development yẹn ṣe rí gbà yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí ní Britain but ẹ wo dramatic change tí Queen ṣe ìdí nìyẹn tí gbogbo tẹfiri tí gbogbo Britain fi ń mọ̀n kí lèèyàn fẹ́ máa mọ̀nù fún ìyá 96 lọ́dọ̀ tiwa tí ìyá 96 bá kú ṣebí ayọ̀ ni but àwọn Britain wọ́n mọ̀n ẹ wo gbogbo interview tó ń sọ wọ́n ní pé wọn ò lè rírú ẹ̀ mọ́ ìbá wa lọ káàkiri kó lọ jí gbogbo owó ayé owó tó jẹ́ pé for the next 200 years ìlú àwọn ọmọ ìran ẹ̀ ò lè jìyà mọ́ ó ti jí fún wọn but tó bá jẹ́ pé kò búra pẹ̀lú àwọn bàbá ńlá ẹ̀ àbí pé ọ̀nà tí wọ́n fi sí yẹn ó kọ ẹ̀yìn sí ó láwọn bàbá ńlá wọn ní wọn ò mọ̀ ń ṣe mọ́ she wouldn't have succeeded yes kò lè succeed tó kọ ẹ̀yìn sí wọn pé who are they ojú ti là now ìlú wo ni Queen ò bá ṣe gbogbo ayé ló lọ náà ṣùgbọ́n wà focus and because of that today ó transform ìlú ẹ̀ ó tún já down àwọn gbogbo àtìrandíran ẹ̀ kò sí èyí tó lè tòṣì mọ́ ìrandíran ò lè tòṣì mọ́ and that is why because àwa náà a belittle àwọn bàbá títí wa we cannot pledge allegiance with our own ancestors but we can a lè bá bàbá oníbàbá
àwọn yẹn là ń bá dá májẹ̀mú pé àwọn ni à ń pray pé àwọn yẹn ni à ń bá dá májẹ̀mú pé a fẹ́ ṣe òótọ́ pẹ̀lú wọn ní ilẹ̀ tó jẹ́ pé àdúgbò èwo ni wọ́n dá ní ilẹ̀ wo ni wọ́n dá yàtọ̀ sí ìgbà tá a di Christian tó yẹ pé bóyá téèyàn kan bá ládùúgbò a kọ àdúgbò ẹ̀ pé lórúkọ Jésù ìlú wo ni wọ́n dá tó forúkọ Jésù dá lílẹ̀ káàrọ̀ àjíire àbẹ́wò ni wọ́n fi orúkọ ànábì wá èwo náà fi ìkẹ́ ànábì dá kì í ṣe orúkọ àwọn orúnmọlẹ̀ yìí ni wọ́n fi dá ilẹ̀ ni we are ingrate yes we are all ingrate and ẹni tó bá fẹ́ lead ìran wa kúrò ní oko ẹrú you must believe in your root lè máa sọ fún wa pé ẹ̀jẹ̀ Jésù kan ló máa gbé wa lọ sílẹ̀ ìlérí ibo kò síbi tẹ́jẹ̀ Jésù ti gbé anybody lọ ilẹ̀ ìlérí àwọn Britain tó gbé Jésù wá fún wa gan wọn ò fi ẹ̀jẹ̀ Jésù ṣọ́ ilé wọn bulletproof náà fi ṣọ́lé kò síbi tẹ́jẹ̀ Jésù kan ti fẹ́ gbé wa lọ sílẹ̀ ìlérí kankan àwọn Júù tó jẹ́ pé àwọn gangan ni wọ́n sọ ìtàn pé wọ́n lọ jagun irú gbogbo yẹn inú Bible láti kà náà èmi ò dẹ̀ bìlí pé gbogbo ìtàn wọ̀nyẹn rí ipe wọ́n ní wọ́n yí wọn ká wọ́n wá ń kọ orin nígbà tí wọ́n ń kọ orin tí wọ́n ń kọ orin ọpẹ́ Ọlọ́run á yan ogun ẹ̀ kí ló dé táwọn Júù òṣìṣẹ́ máa kọrin ọpẹ́ ń sì yẹ gbogbo ala rí reality these are all brainwashing just like some people want to conquer you some people want to conquer you and they now brought history to you ipe táwọn kan bá ń jagun o pé orin ọpẹ́ ni wọ́n ń kọ ìgbà tí wọ́n kọ orin ọpẹ́ yẹn tán ipe Ọlọ́run wá yan ogun èyí tí àwọn yẹn kí ló dé sáwọn ṣé orin ọpẹ́ tí àwọn Júù kan ń gbà yẹn ṣé wọn ò mọ orin yẹn mọ́ ni àbí àwọn bàbá ọ̀ràn tí orin ọpẹ́ tí wọ́n kọ ń gbà náà tí àwọn bàbá wọn kọ ń gbà náà tó fi jẹ́ pé ìsìn tìbọn ni wọ́n fi ń jà tó jẹ́ pé àwọn ló ní the best security ní gbogbo ayé lè ní Israel ló ní the best security area technology òun ni wọ́n fi ń ṣọ́ Israel wáyé tí wọn ò ṣe kọrin ọpẹ́ wáyé tí wọn ò ṣe máa pe Yahweh gbogbo ibi tí Yahweh ti ná tó ti sún àrá inú gbogbo àrá tí Yahweh sán kò kọjá Bible àwọn àti wà ní jẹ́tẹ̀jì náà àti wà lójú kínní so táwọn Júù bá ń ṣe kínní ní synagogue ó yẹ ká ti rí ibi tí èéfín ti ń rú tó ti ń rú nínú temple wọn àbí tí ara ti ń ṣe parapapapa a ò rí gbogbo yẹn náà so all this is just brainwashing they lè continue with this brainwashing because ẹni tó bá fẹ́ lead yes that's why that was my upset with baba tẹ́ bá fẹ́ lead wa you have to accept the tradition and culture kì í ṣe pé ká máa sọ pé Ọlọ́run ò ní jẹ́ ẹ fẹ́ lead ìran yín kúrò lóko ẹrú but ìwé tí àwọn tó fi kó yín lẹ́rú wá òun lẹ fẹ́ fi máa lead àwọn èèyàn yín kúrò lóko ẹrú má ṣe búra say your let your yes be òyìnbó kọ́ ló kọ Bible ni ta ló mọ̀ wà tí Jésù exist we don't know we only claim what we only teach what they tell us but àwọn tó ní Jésù do they practice it that is the question we should be asking. Àwọn èèyàn fẹ́ wá jà yín lólè wọ́n ní kẹ́ ní yes yín kó jẹ́ yes kí no yín kó jẹ́ no wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jí owó yín wọ́n 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 jí owó yín so ẹ lè fẹ́ lead wa màmá kẹ́ wá sọ kẹ́ wá máa rubbish ìṣẹ̀ṣe ló gba gbogbo ilẹ̀ yẹn ìgbà tó ń gbé Bíbélì wá fún wa òun ni a di ẹrú la di ọ̀dẹ̀ lẹ́yìn tó jẹ́ pé we could no longer fight for our rights gbogbo nǹkan wá ní kí God jà fún wa God yẹn ìgbà tí wọ́n lọ ń jalè kí ló dé kí God yẹn ò ṣe pa wọ́n lẹ́nu mọ́ tí àwọn ẹ̀ṣẹ̀ wa ń sọ pé kí God kan kó wá jà fún wa kí God kan kó wá jà fún wa kí God kan tó wá jà fún wa kí God kan wá jà fún wa I told some people mo ní Yorùbá nation bàbá mi ọmọba mo ní I'm more realistic now than faith gbogbo nǹkan kọ́ ni mo nígbàgbọ́ lé lórí I just want to be realistic let's face reality yes àwọn onímọ̀ ṣe máa ń sọ fún àwọn muslim wa ẹ̀ ń sọ pé ìkẹ́ ànábì but àwọn sójà ló ń ṣọ́ Kaaba let's begin to use our brain ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí lo kíní wa if they came to indoctrinate us to tell us things káwọn náà wá wò pé how is it báwo ló ṣe rí bẹ́ẹ̀ ó ṣe jẹ́ pé we cannot question them tá a bá béèrè question we will go to hell let's choose that hellfire and liberate ourselves from all this slave brain ẹ jẹ́ ká sọ pé iná yẹn gangan la fẹ́ lọ. Let's break that fear and control. Yes, ká ní iná yẹn gan la fẹ́ lọ. The moment a bá ti sọ pé iná yẹn la fẹ́ lọ, we are out of it. Àwọn Júù
àwọn tó ilẹ̀ lanu ó gbé kóra àdátà mi kí ló dé tí wọ́n ṣe máa pàṣẹ sí kílẹ̀ máa lanu kó máa gbé àwọn èèyàn mi? Why are they not doing that? Why are they? All those is just fallacy, historical fallacy ni. Wọ́n yí odi Jẹ́ríkò ká, wọ́n ké hallelujah lẹ́ẹ̀méje odi Jẹ́ríkò wó. Àtijọ́ tó bá jẹ́ pé hallelujah lè wé odi Jẹ́ríkò, gbogbo buildings òyìnbó máa fa hallelujah sí wa lẹ́nu. Tá bá wà ní church, gbà mí wọ́n á ní ká ké hallelujah 40, hallelujah ogún ti ṣe hallelujah àti kéèké ilé wo lówó yàtọ̀ sí nínú Bible tí wọ́n ti ké. Àwọn bàbá wa ní oògùn tí ò pé ewé ò pé. Ohun ifá tí wọ́n fi ń pa eṣinṣin láti gba ayé Ọ̀rúnmìlà tẹ́nìyàn bá sọ correctly eṣinṣin yẹn á tún pa ni. Ohun tó fi ń pa eṣinṣin láti ayé àwọn Ọ̀rúnmìlà téèyàn bá sọ correctly bó ṣe yẹ kó sọ tó ṣe bó ṣe yẹ kó ṣe ó máa rí bó ṣe ń rí ni. Bẹ́ẹ̀ ni. So kí ló wá ṣẹlẹ̀ tó jẹ́ pé ṣé àwọn ti gbàgbé èdè yẹn ni tí wọn ò ṣẹlẹ̀ wọ́n ní pé ká máa kí hallelujah 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 àwa náà ń gba ẹ̀ náà wá tún ní ká yí ṣọ́ọ̀ṣì po ká máa ká hallelujah àwa náà máa yí hallelujah ká máa yí hallelujah á dẹ̀ yí ṣọ́ọ̀ṣì po títí ṣọ́ọ̀ṣì wa ò wó náà ṣọ́ọ̀ṣì wa ò wó hallelujah ló mú mi gòkè nínú ewu nínú ìwé mímọ́ àwọn kọ́kẹ́ wọ́n ti dá ṣẹ́gun wíwọ́ ke pẹ̀lú ìwọ ló sì borí ogun. Ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n jáde lóko ẹrú Mósè ń kó wọn lọ Kénáánì nílẹ̀ ìlérí òkun pupa níwájú ogun Fáráò lẹ́yìn àwọn ẹlẹ́ṣin àtàwọn ọmọ ogun gbìyànjú láti kó àwọn ọmọ Ísírẹ́lì lẹ́rú ẹ̀ẹ́dẹ̀ lọ sí etí bíìṣì kẹlọ kí hallelujah bóyá bá bíìṣì á pín fún yín. No kéèyàn lọ sí etí bá bíìṣì ń sìn kó máa ṣe báwọn èèyàn lọ síbẹ̀ kó máa bá bíìṣì kó máa sọ pé hallelujah 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 báwo ni bá bíìṣì ṣe fẹ́ pín? So gbogbo àwọn scam tá bá mọ̀ pé a fẹ́ kúrò lóko ẹrú a ní láti delete gbogbo àwọn nǹkan tí wọ́n ti fún wa tí wọ́n fi gba right wa lọ́wọ́ wa. Yes a ní láti gbà. So a lè sọ pé torí mo mọ̀ pé màmá máa ń sọ̀rọ̀ against àwọn British tẹ́ bá ń sọ̀rọ̀ against wọn pé àwọn ló ṣe báyìí fún àwọn ló ṣe báyìí fún wa. So lè wá máa fi ìwé wọn kẹ́ wá máa fi sọ pé torí ìwé tí wọ́n gbé wá fún yín lẹ́ẹ̀ fi lè ṣe nǹkan ìṣẹ̀ṣe bàbá àti ti yín. ń ṣọmọ àlè náà. You have the DNA of those ancestors running inside you. DNA àwọn baba ńlá wa ló ń ràn nínú yín. So fún yín láti dúró ẹ fẹ́ gba kinní kẹ́ wá ṣe kinní ní public kẹ́ wá máa rubbish àwọn baba ńlá yín kò dáa. So lè you any ẹ̀jẹ̀ Ògún Ṣàngó Ọya Ọbàtálá those are the DNA you that's àwọn DNA genetic kinní yín nìyẹn. So tẹ́ bá wá sọ pé àwọn òyìnbó ló kọ Bible nǹkan tó dẹ̀ wọ́n náà kọ síbẹ̀ àwọn Roman government ló kọ Bible náà Rome ló kọ Bible Church of England náà tún ti ẹ̀kọ́ kí ni wọ́n dẹ̀ lọ fi Bible ṣe wọ́n lọ fi ń gbalẹ̀ ní náà kí ni wọ́n fi ṣe ṣebí àwọn America ṣàlábò origin Bible náà lọ fi gbalẹ̀ ẹ̀bẹ̀ ṣebí wọ́n lọ fi Bible gbalẹ̀ ni that is what Abrahamic religion is about nínú Bible kí ni wọ́n ṣe ṣebí wọ́n gbalẹ̀ ní throughout nínú Bible wọ́n lọ gbalẹ̀ onílẹ̀ káàkiri. So àwọn tó wá fẹ́ gbalẹ̀ yín tó wá sọ fún yín pé kẹ́ má búra so that is why so ńgbà tó bá ní kẹ́ má búra then you can be disloyal to your forefather disloyalty yes swear nobody nínú Bible wọ́n ṣàbúra àbí wọ́n búra nínú Bible wọ́n búra náà. Àwọn baba ńlá wa ò mọ Jésù ẹ má jẹ́ ká tanra wa jẹ àwọn baba ńlá wa ò mọ Jésù wọn ò dẹ̀ mọ ànábì mọ̀ọ́mọ̀ wàsálálé àbí kí náà ló ń jẹ́ wọn they don't know them. So tí a bá wá fẹ́ gba òmìnira àwọn Jew they now sought the God of their own ancestors. Àwọn Ọ̀rúnmìlà ni God títí wa o. Ògún is my God, Ṣàngó, Ọya, Ọ̀rúnmìlà. Bí Yahweh ṣe rí sí wọn, bẹ́ẹ̀ náà ni Ògún ṣe rí sí àwa. Àwọn God títí wa nìyẹn. Pẹ̀lú Olódùmarè. Those are the connections that was the legacy they left for us. Àtàwọn bàbá ńlá wa bá dẹ̀ níṣòro. Ògún, Ṣàngó àti Olódùmarè náà pè papọ̀. Wọ́n ò pe God ilẹ̀ míì. So gbogbo yẹn èyí tó yìnbó gbé wá fún wa yẹn that one na bobo na brainwashing. So tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ lead wa lóòótọ́ ìyá ẹ ní láti accept you must that's why I read this thing for you in the Bible. Bíbélì tẹ́lẹ̀ gbàgbọ́ yẹn náà ni you must respect your culture and your tradition and you don't need to come out and now rubbish ẹ ṣe jàre ṣe chronicle ẹ ṣe rubbish your own ancestors
as if pé àwọn baba ńlá tiwa they are fake people. Tẹ́ bá lọ búra lọ́dọ̀ wọn, somebody can go back and do nonsense and do this and do that and do that. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn orúnmọlẹ̀ wa wọn ní lóyè àsíra wọn dè ní. Àwọn baba ńlá wa in the olden days, they wouldn't have shown honesty to themselves kó tó di pé pollution dé, because a bá ń sọ̀rọ̀ ká máa ta bá ń sunkún ká máa ríran. Ìgbà tí àwọn àjèjì bẹ̀rẹ̀ sí ń dé ní nǹkan bẹ̀rẹ̀ sí ń dàrú. Àwọn Malians gbogbo yẹn tí wọ́n dé, àwọn Portuguese, all those people coming. It was the influence of foreigners. Òun ló sọ wá di nǹkan tá a dà lẹ́ni. That's what mo sọ pé ìgbà tí bàbá ń sọ pé àwọn ìgbà tí bàbá sọ̀rọ̀ pé bàbá bẹ̀bẹ̀ tí mo sọ pé kò yẹ kí bàbá bẹ̀bẹ̀, àwọn tó text mi tí wọ́n send message sí mi pé kò yẹ kí n ṣe show fún bàbá, pé àgbàlagbà ni bàbá, historian ni bàbá, wọ́n dá orúkọ àwọn ọba tó wà involved fún mi. Gbogbo àwọn ọba yẹn muslim ni wọ́n pátápátá. Àwọn ọba tí wọ́n ti di mùsùlùmí ni wọ́n. Àwọn ọba tó dẹ̀ gbé adé fóyìnbó, àwọn ọba tó ti di christian ni. So they are no longer loyal to their own ancestors. Now they have pledged allegiance to a foreign land, and that was why they could sell their náà ṣe lè lọ́wọ́ sí láti bí wọ́n ṣe ta àwọn ọmọ wọn sí oko ẹrú. tó rán ní nínú ìṣẹ̀ṣe wa èèwọ̀ ni ìran wa ò gbọ́dọ̀ lọ ṣẹrú ní ìlú míì. So tá bá fẹ́ sọ̀rọ̀ ká máa là. So àwọn Hebrew wọ́n mọ value to plead to your forefathers, and today àwọn Jew ló ń control ayé. We that reject our own ancestors for foreign ancestors tí àwọn tó kó wa lẹ́rú wá fún wa, báwo láyé tiwa ṣe rí? We have plenty à ń jìyà, a ní plenty à ń jìyà, and that's why tí mo ṣe sọ wípé the step tí wọ́n ṣẹ̀ṣẹ̀ take ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n serious fún Yorùbá nation. Láti jọ́ I don't believe it. I even said there was a time mo sọ pé mi ò ní dá sọ̀rọ̀ Yorùbá nation mọ́. I said I won't be part mi ṣe mọ́. But because I don't see any honesty. But since I've seen the steps tí wọ́n take, now I believe that they mean the business. Mo dẹ̀ mọ̀ pé àwọn alálẹ̀ wa gbogbo wọn náà kàn dìde fún wa láti support wa, láti jẹ́ kí a dé ibi tí a fẹ́ lọ. Gbogbo ilẹ̀ tí wọ́n lọ tẹ̀dó, àwọn alálẹ̀ wa ló ń gbalẹ̀. Kò sí ibi tí Jésù ti gba ilẹ̀ fún ẹnìkankan. Kò dẹ̀ sí ibi tí Ànábì ti gbalẹ̀. Ó ní mo ṣe sọ pé irú Olúwo tó ń rọ́bìṣì ṣẹ̀ṣe, Olúwo lè nísìnyí kò sí ṣe bá ṣì dígbó. Olúwo lè lọ fi kẹ́ Ànábì tẹ ìlú dò náà. A sì lè tẹ lúdò, a sì láwọn igbó. Ìkẹ́ Ànábì ni Olúwo lè gbé àlùkùrán lọ kó dẹ̀ fi pilẹ̀ ibẹ̀ kó dẹ̀ lọ tẹ̀dó kó lọ bí àwọn bàbá ńlá wa ṣe ń ṣe látijọ́ tó lọ tẹ̀ lúdò. Yes, kó wá rí bó ṣe ń rí. It's not that sitting on the throne of our ancestors kẹ́ máa wá rọ́bìṣì wọn. Pé àwọn ancestors wa wọn ò mọ̀ ṣe, but we can sit on their throne and bastardize it. But Queen Elizabeth, she did not bastardize her throne. Kò bastardize nǹkan táwọn bàbá ńlá ẹ̀ fún. Legacy tí wọ́n ti bẹ̀rẹ̀ láti ayé King James, ní ìgbà láti ayé King Henry VIII, ní ìgbà tí ò sí ná, they continue continuity títí wọ́n di world power. And the same vision tí àwọn Oduduwa ní fún àwa náà láti di world power. Tá bá tẹ̀lé wọn, tí èèyàn bíi 10 12 tó ń yọ iná lẹ́nu, ta ni bàbá Fúlàní? Ní Èkó ń bẹ̀ yẹn, kí èèyàn bíi 5 èèyàn bíi 3 kó máa yọ iná. Ní Ondo state káwọn kan máa yọ iná. Ya nílò àwọn bàbá ńlá tiwa ti ń yin. Mo máa ń sọ pé technology àwọn bàbá tiwa kò nídìí iná. Technology àwọn bàbá tiwa is only goes with nature. Oògùn tí wọ́n bá fẹ́ mú, táwọn bàbá ńlá wa bá fẹ́ mú, táwọn bàbá ńlá wa tí wọ́n bá fẹ́ mú olè, wọn ò nídìí gbogbo CCTV camera. Ó lè jẹ́ ìgbálẹ̀ nìkan náà máa hangi, ó lè jóṣù àkísà náà máa so mọ́ kínní. Ẹni tó bá dẹ̀ débẹ̀ kámẹ́rà á mú, kò ní lè lọ mọ́. Technology àwọn bàbá títí wa agbálẹ̀ ìbejúmọ́ kò nídìí iná. Technology ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn tó àfidẹ́wẹ́ ọmọ kò nídìí iná. Inú ìkòkò funfun ni á dẹ̀ wo position ọmọ. Kóyìnbó tó ń ṣe scan, ìyá tèmi ti ń lo scan. So and that was the technology they left for us. Technology tiwa ò ní the atomic bomb. Ẹ̀yin ìbílẹ̀ kan wá fi dáná sùlù.
so àwọn bàbá tiwa náà ní vision and they pass this vision from one generation to another from one generation to another bí àwọn bàbá àtàwọn òyìnbó náà ṣe ní vision àwọn tiwa ní vision láti rúùlù ayé àwọn bàbá tiwọn náà ní vision àwọn bàbá tiwa ní vision pé kì í ṣe kó bóyá fẹ́ lọ gba gbogbo ilẹ̀ ayé pé a fẹ́ lọ máa conquer a ní vision pé káwa náà great ká di orílẹ̀-èdè tó great àwọn Japanese ò lọ conquer but they are great nation àwọn bàbá tiwa ní vision àwọn kan ní vision pé àwọn fẹ́ lọ rule gbogbo ayé and how would they rule? That is go ye into the world and disciple. Disciple does not, it's just for you, it's a colonial term. You cannot be disciple if you don't lose your spirituality. Before keep falling at all a disciple yin, that means you have to. Wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ bat ìṣẹ̀ṣe tí yín jẹ́ wọ́n gbọ́dọ̀ discourage yín wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ mú yín kúrò ní spirituality yín. It's after then that you can be discipled. Yes. So gbogbo àwọn bọ́tà wá lọ ka gbogbo kíní ẹ̀ lọ original word that is for colonization. They came láti ìlú wọn wọ́n wá disciple àwa but àwọn ò wá discipled. Bẹ́ẹ̀ ni ìyá mi wọ́n wá jí wọ́n wá jalè ni came to steal to destroy àwa ò wá discipled but àwọn wá disciple àwa. He that believeth shall be saved. Ẹni tó bá reject kan pàdánù. Àwa ṣe tíṣì léde o àwa ṣe tíṣì bible léde bó ta bá fọ́ bíbélì sí wẹ́wẹ́ fún yín ní original language gbogbo nǹkan tá fi ń ṣayọ̀ yẹn ojú ọmọ àti ìwà àti pé ni because there are some things tá máa ń sọ à ń kọ́ sára wa ni èèyàn kan jẹ́ ọ̀rẹ́ mi lórí Facebook ó kọ síbẹ̀ ó ló yẹ kí King Charles tó bá fẹ́ rí ojú rere Ọlọ́run ó ní kó lọ ṣe restitution gbogbo ibi táwọn ìyá wọn ti kó nǹkan kan lọ dá padà mo wá rẹ́rìn mo ní but that God that promise is not for you. Ìjọ tí èèyàn dúdú bá ti ríra ẹ̀ pé promise Bible ò kì í ṣe fóun ìjọ náà lèèyàn dúdú máa bọ́ lóko ẹrú. That God ti sọ fún wọn pé they will suck the breast of the king and they will eat the fruit of the Gentile. Who are the people they refer to as Gentile? Àwa èèyàn dúdú ni àwa náà ń pè ní Gentile àwa ni wọ́n ń pè ní dog àwa náà ń pè ní infidel àwa ni kafri. It depend on the language they call us. Àwọn tó gbé bíbélì wá fún wa sọ pé wọ́n ti sọ pé àwọn máa jẹ èrè wa wọ́n wá jẹ èrè wa àwa ní kí God k'Olódùmarè kó bínú sí wa kí ló kan Ọlọ́run Olódùmarè is for universal àwa lágọ̀ bẹ́ẹ̀ ni àwa lágọ̀. Now we think the blessing is for us but it never work for us but it's working for the people that break their book just like Ifá tiwa náà ló sọ blessing tiwa fún wa sọ pé if we have already worked in that nínú way ti tiwa náà àwa náà máa prosper àwa náà máa gòkè àwa náà máa ga bí àwọn èèyàn wa tó gbé lọ sí Cuba àwọn tó kó lẹ́rú lè ní ṣé wọn ò ga wọ́n ga àwọn tó lọ sóko ẹrú tí wọ́n dúró ti nǹkan ti àwọn babalá wọn ṣé wọn ò ga ni wọ́n di ẹni àpèwáwò ní gbogbo ayé and that would have been what would have àwọn táwọn ilé ìbáṣe rí if we have not left the way of our own ancestors. But Jésù fún ara ẹ̀ sọ nínú John 6 pé ẹni tí ò bá jẹ ẹran ara òun tí ò bá mu ẹ̀jẹ̀ òun kò lè bá òun ṣe. So ìbúra tí Jésù ṣe fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ adẹ̀rí bọ́n ṣe búra ní New Testament pé ẹ̀jẹ̀ náà fi búra. Ìbúra yẹn ló jẹ́ kí Peter lè kú fún Jésù. On a normal ground kí n máa tẹ̀lé ọ̀gá kan sí kọ́ wá mú àdá kan lọ́fẹ̀ẹ́ bẹ́ orí mi máa ní mi ò mọ̀ rí. Bọ́n torí kó múlẹ̀ pẹ̀lú wọn that's why tí gbogbo wọn ṣe kúkú ìyà tó fi jẹ́ pé wọ́n bẹ́ orí gbogbo wọn dànù wọn ò lè deny ẹ̀ torí ìmùlẹ̀ tó wà láàrin wọn. Èyí tí wọ́n dẹ̀ ló dá náà ó dò tó jẹ́rọ agbọ́ tó ló ṣe. Èyí tó dá lọ pokùnso tọ́rọ mọ̀ pé wọ́n máa bẹ́ orí ìhùn gbẹ̀yìn ni so ó kúkú gbẹ̀mí ara ẹ̀kọ́ tó fi ṣẹ̀ sí. A ní láti rántí ọmọ ẹni tí àwa ń ṣe bẹ́ẹ̀ ni a ò bá kò sí Ibrahim ò lágbolé lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ni Mósè ò ní agbo ilé ní ọ̀dọ̀ tiwa so àwọn tó bá tàn wá jẹ́ pa jẹ́ ìran ẹ̀yà Israel 12 there is no proof we should stop lying to ourselves. Tí ẹrú bá pẹ́ nílé olówó ẹrú máa ń claim pé òun lọ́mọ bàbá ẹ̀ ni yes tí ẹrú bá ti pẹ́ lóko ẹrú á rò pé olówó ẹrú òun ni bàbá òun so that is why tẹ́ fi máa rí tí àwọn Igbo láwọn ni the 12 tribe of Israel àwọn kan náà ní North Africa àwọn Zimbabwe náà láwọn ní 12 tribe of Israel àwọn Mende wọ́n láwọn ní 12 tribe of Israel àwọn Ghanaians wọ́n láwọn ní 12 tribe of Israel kí ló dé tí gbogbo èèyàn dúdú ṣe wá ń claim pé àwọn ní 12 tribe of Israel
only because wọ́n fi ẹ̀sìn yẹn kó wa lẹ́rú. That's why we are claiming that we are the children of those ancestors. Tó bá jẹ́ pé Esau ni wọ́n sọ fún wa pé òun ló dáa jù, today gbogbo wa máa ní àwa nìran Esau. Claiming Hebrew movement is another scam. Yes, it's just to keep us in bondage, for us not to identify ourselves. Ká máa run back to the God tó fi kó wa lẹ́rú. Divide and conquer no fi ẹ̀sìn ṣe fún wa. Wọ́n fi bà spirituality wa jẹ́ ni now. Because tó bá jẹ́ pé the spirituality is working, bá ṣe gba Holy Ghost ó yẹ ká máa pọná lẹ́nu ni. But none of us, Lord, even oko etílé gan, we can't go again after tá gba Holy Ghost. Ṣé bá gbára ọ̀tún náà ní ká gbà. Àwọn Jesuit movement ló jókòó tó kọ gbogbo nǹkan tó wá gbé fún wa. Àwọn Jesuit movement ní Vatican, àwọn ni wọ́n kọ gbogbo nǹkan tó wá gbé fún wa. So tí àwọn bá fẹ́ conquer any race, you come with a strategy to conquer them, period. Ẹ jẹ́ ká wake up, because mo ti wà discouraged. Mo dẹ̀ ti sọ pé mi gan ò ṣe Yorùbá nation mọ́, but ìgbà tí mo rí ìgbésẹ̀ tó ń gbé ń sè mí náà ti ready àti ṣe padà. Mo ní mi ò ṣe mọ́, because lè la fẹ́ gba Yorùbá nation kó jẹ́ pé bàbá oníbàbá la máa yìn. Jacob kìíní kan Ọlọ́run, Jacob ranuwo orúkọ àwọn tó ń fi kọ́ńkà wa àkàrà ogun, àwọn tó ń fi kó wa lẹ́rú, àwọn yẹn là á máa gbéga. Àwọn bàbá tiwa tó gbalẹ̀ fún wa, wọn ò wá jọ wá lójúmọ́. Ọlọ́run Olódùmarè ò kì í ṣàbòsí. Olórí sọ pé God yẹn scam ni. Táwọn pásítọ̀ adéṣọ́ọ̀ṣì wọn làwọn bàbá ńlá wo ò mọ Ọlọ́run, bó oríkì tọ́run mi là á kì, òun lẹ̀ máa fi kí God yẹn. Àwọn tó dẹ̀ ibi tán ti wá wọn lóríkì ń bẹ̀, they don't have oríkì, no oríkì. Májàsọ́lá Ìgbòho Òòṣà ó kọ́kọ́ lọ sí ìdí bàbá ẹ̀, battalion wọ́n yíká, ó yan fandafanda láàrin ó kọjá lọ. Ọmọ Ògún lákàáyé Ọ̀ṣìnmọlẹ̀. Nǹkan tí Ògún bó ṣe fẹ́ kí gbogbo wa ṣe rí nìyẹn. Ògún ìyẹn lẹ fẹ́ gbọ́rọ̀ ẹ̀ mọ́. Ṣùgbọ́n Jésù tí ò promise yín lẹ́nìtì, òun ni mo sọ pé kó bá brainwash olóyè, anybody má brainwash olóyè. Mo mọ̀ pé olóyè gan ògọ̀, gbogbo ọ̀nà àti bá tó olóyè jẹ́ ni wọ́n wá nígbà náà. Tó bẹ̀rẹ̀ sí fẹ́ yí mọ́ lọ́wọ́, wọ́n ṣàfẹ́ wọ́n fẹ́ yí, because wọ́n wà terrified. Wọ́n rò pé torí olóyè yẹn àwọn èèyàn ní lọ ṣọ́ọ̀ṣì mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí lọ lé olóyè, wọ́n lọ ń ṣe show. Tó ní ká gbàwé ọjọ́ mẹ́ta, ọjọ́ kẹta náà lọ gbòǹbàdì lé olóyè. Tó bẹ̀rẹ̀ sí ní ríran. Èèyàn sọ fún yín pé àṣẹ onílẹ̀ lòún gbójúlé, ẹ wá bẹ̀rẹ̀ sí ríran fún. Ẹ ṣàfẹ́ bá yí ẹ̀ jẹ́. A dẹ̀ dúpẹ́ pé ẹ̀rọ ayé ẹ̀ bàjẹ́ o. Ọlọ́run ayé ò dẹ̀ lè bàjẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀gá òun ni bàbá wa is our leader, which I plead my loyalty to any day, any moment. Yes. Ọmọ Ògún lákàáyé Ọ̀ṣìnmọlẹ̀, olómi nílé fẹ̀jẹ̀wẹ̀, òfaṣọ sílé fi mọ̀kímọ̀ bora, Ògún onílé kángun òkè ọ̀run. Bẹ́ẹ̀ ni Ògún ó ń dà ó le. Ẹ wo adúrú nǹkan tí wọ́n ṣe. Ọmọ Ògún ó yan fandafanda, ẹ wá fẹ́ sọ́dọ̀ ọmọ Jésù. Èèyàn sọ fún yín pé ọmọ Jésù lòun, kò condemn Jésù, kò dẹ̀ condemn Ànábì. Ẹ fẹ́ change identity ẹ̀, because ẹ fẹ́ kí àwọn energy àwọn baba ńlá wa, ẹ fẹ́ kó kúrò lọ́rùn olóyè. Ẹ̀yin tọ́lọ́run tún lò fún wa, ẹ wá fẹ́ instead kí gbogbo yín lọ bá pé tó dẹ̀ sọ fún yín pé wá ró wa o, káwa náà ká lè pọ̀ sí, kó dẹ̀ ready àti ròyìn. Ṣùgbọ́n ọ̀nà àti bá ti olóyè jẹ́ òun ni wọ́n wá ń gbà náà. A dẹ̀ dúpẹ́ pé ẹ̀rá yí ẹ̀ bàjẹ́ o, ẹ̀rí tí ẹ̀ bàjẹ́. Ta ni atinilẹ́yìn kójú má ti ni nínú Ògún àti Jésù? Gbogbo alárí nǹkan tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ olóyè, ó yẹ ká fi ẹ̀kọ́ ọgbọ́n. Ta ni atinilẹ́yìn? Tó yẹ pé olóyè náà gọ̀, ìgbà tí bàbá wọn gbé agbára yẹn fún wọn káwọn náà lọ jù dànù, kàn ṣe bí bàbá tèmi, bàbá mi ṣe gọ̀, kàn ṣe bí bàbá mi, kàn ṣe bí àwọn fámìlì mi, kàn ṣe bí àwọn tó kù. Ǹjẹ́ olóyè lọ́jọ́ yẹn ṣé wọn ò ní pa mọ́lé? Bẹ́ẹ̀ ni, táwa ni atinilẹ́yìn kójú má ti ni nínú God of Israel àti God titi wa Ògún lákàáyé Ọ̀ṣìnmọlẹ̀ bàbá titi wa. Ta ni atinilẹ́yìn kójú má ti ni? Tí wọ́n rí olóyè fúnra ẹ̀ báyìí, táwọn sójà tí wọ́n rí,
torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ba gbogbo ilé ẹ̀ jẹ́ torí pé wọ́n rí ni wọ́n wá rí mọ́ tó lo àfẹ́rí tí wọn ò rí mọ́ Ògún kọyín ní gbogbo ẹ̀ pé tó gbé ogun bá le ẹ lè di mẹ́sàn-án a máa wòyàn mẹ́sàn-án kò ní. mo rántí ìgbà tá a kéré ńgbà yẹn Jimoh Aliu tá a máa ń lọ ń wo eré ẹ̀ ní live kínní olówó ayé wàá lọ wàá bọ̀ olówó ayé wàá lọ á lè ní ọkùnrin mẹ́ta á dẹ̀ di mẹ́ta òun ọkùnrin méje á di méje á máa wo èèyàn méje. ẹ wo ọmọ Ògún bóyá méje ni olóyè dàbí 12 ó gba àárín wọn kọjá kò sí nǹkan kan mọ́. Ògún yẹn lẹ wá ń rubbish fún orúkọ táwọn òyìnbó fi kọ́ńkà yín tó bá jẹ́ pé òyìnbó ló ní bàbá bí Ògún tó bá jẹ́ pé àwọn ló nírú bàbá bí Ògún ṣẹ́rù kan máa fi bàbá tí wọ́n wọ́lẹ̀ gọ́ọ̀dù wọn tó ń gbélé wa lórílẹ̀ ní a máa ṣe gọ́ọ̀dù yẹn kọ́ gbogbo atrocity tí gọ́ọ̀dù yẹn kọ́ bí tinú Bible still gọ́ọ̀dù yẹn ju àwọn èèyàn dúdú lójú. Ògún lòun á dúró tì wá títí di end Ògún ṣóògùn dójú tó lóye Ìgbòho Ògún ò dójú tó lóye o mi ò fi yọ Kánú o Kánú tó lọ Israel tó wọṣọ Júù tó ṣe gbogbo ẹ̀ mi ò fi yọ o ìyàtọ̀ wà láàrin ọmọ Ògún o àti ọmọ Yahweh o mi ò fi yọ o kakọ́gbọ́n ni o mi ò fi yọ Kánú o. àwọn méjì ń lídìí wa ìkan lídìí ìran ẹ̀ ìkan náà lídìí ìran ẹ̀ ìkan lòun dúró lórí àṣẹ ńlá àwọn bàbá tẹun ìkan sọ pé ọmọ Abraham ni ó dẹ̀ lọ sọ́dọ̀ Yahweh so lẹ́ẹ̀ni aṣáàrí yàtọ̀ nu méjèèjì